Baby, I just don't know you. I'm my money. When I'm money, daddy, people are over me. Bintu. I don't want to want my love. Or about Mama. Herama. Herama. Báwo lára yín? Mo fẹ́ lóògùn ni. Mo dẹ̀ ti ń pe Bintu látẹ̀kan. Bintu. 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 Ṣé lè wá òkè ṣá? Ìyàwó àgbà ni ó tún wọ́. Ṣé o gbọ́ pé màmá ń pè ẹ́ látẹ̀kan ni? Nọ́ọ̀sì ẹ̀ka mọ̀ sí kílẹ̀. Ṣé àgbọ̀ tí màmá ń pè ẹ́ látẹ̀kan? Èmi fúnra mi gan ti wọ́n bèbá yín sí more than a minute. Ẹ̀yin gbọ́ bí wọ́n pè mí. O ò lè gbọ́. Báwo ló ṣe wá gbọ́? Àṣàkẹ́ ló gbé mi lọ fà ni. Ó gbé mi fò gan ni. Ẹ má bínú ìwọ̀n gbọ́ ni. Wọ́n rí àgbà. Màmá kí lẹ fẹ́? Bá mi gbé oògùn mi. Ibo lògùn yín wà? Ó wà nínú báàgì. Mo gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì. Okay, ẹ jẹ́ kí n lọ bá yín gbé wá. Ẹ sínú ṣe má bínú. Àṣàkẹ́ ni ọmọ wọn ti géré ti lọ ó gbé mi fò gidi gan ni. Mami, ẹ má bínú. Ní tí ẹ mọ̀ pé ẹ̀ ń pè mí. Wọ́n bá ti ń gbọ́ Àṣàkẹ́ orí mi pé ọmọ máa ń gbé mi fò gan, wọ́n máa ń gbé mi lọ fà. Má ìbàdàn má bínú. Mami, ṣé ẹ̀dá kókì díẹ̀ kí n ti ẹ̀rọ ayé kékeré sẹ́nu yín. Yín fi kókì tọrọ àmọ́ yìí fún yín. Ẹ̀dá. Wow, it's going down like that. I want to hear you guys say, oh, don't dull am now. Now by your birthday now. You know. Oh, come on, pour it. You see as they go. Baba pour am now. You don't fear. You know as they go now. Baba pour am now. I go there. Baba pour this thing now. Yeah, ladies and gentlemen. Bayo lo wan be say. Lálẹ́ yìí. Na Bayo's birthday tonight. And tonight we are shutting down this club. I go there live for you. Make una sit down. See guys, make I clear now. See, the drinks is on the house. Whatever you want to eat, whatever you want to drink, we got it. Kini mo wí, we got it. Come on. Or the dollar now. Wetin dey happen now? 365 days. No be beans. So anything ọdún máa bá láyé kó ṣe kíni kó ṣọpẹ́. So if I tell you say give me the vibes, and I go say give me the vibes right now. Give me the vibes. Give me the vibe right now. Give me the vibes. Give me the vibe right now. Man, I can't hear you now. Give me the vibes. Give me the vibe right now. Bayo, what's up? Okay, no wahala. I got this. So, guys, see, tonight, make I no lie for you. If you come up for here, with the entire island, and if they get some street pass, they say I don't holla. Baba, I go dey lie for you. They go dey twerk, they go dey ball. You know how they go now. Hello, Bintu. Kí ló sọ pé ṣẹlẹ̀? Farabalẹ̀ bá mi sọ̀rọ̀. Màámi, kí ló ṣe wọ́n? Hold on, mo ń bọ̀. Ẹ pẹ̀lẹ́ mọ́. Mo làmọ́ náà wà báyìí. Òun á wà látẹ̀ẹ̀kan tá a ti pè. Ẹ̀lẹ́ ń báwo ló ṣe yín mọ̀? Bintu, Sá? kí ló ṣe wọ́n mi? Ni mo gbọ́ wọn lókè náà ni. Tí ìfi lọ òkè tí ń bọ̀ sí sẹ́lẹ̀ mo ṣe ní gbé wọn wá sàlẹ̀ nù. Ìmọ̀ ló ṣe wọ́n. Pẹ̀lú mi wá sàlẹ̀. Báwo kò dọ́tọ̀? Ìní náà bẹ̀rẹ̀ dókítà lọ́wọ́ sí mi ní ipò dókítà yìí. Láti pé dókítà ti pẹ́. Hello, doctor. Mr. Bayọ̀lé, ẹ ní sùúrù. Doctor, ẹ kàn sọ pé kí n ní sùúrù. Wọ́n sì mi là ń sọ̀rọ̀ yìí. Kí ló ṣe wọ́n pàtó? Ẹ ṣáà rí pé látànà tí ẹ ti gbé wọn dé làwa náà sinmi. Àti run series of tests lórí wọn. Result ṣẹ̀ṣẹ̀ jáde báyìí ni. Kí ló ṣe wọ́n? Your mother has leukemia. Doctor. Yeah. Leukemia. Cancer of the blood.
Explain more. Leukemia is a kind of cancer that affects the blood-forming tissue, particularly the bone marrow, causing abnormal increase in the white blood cell. And if it's... Doctor, what is the solution now? Please. The only solution is to fly abroad for proper treatment. Ibẹ̀lẹ̀ ti lè ra àwọn specialist tí wọ́n máa tọ́jú wọn dáadáa. Tí ó bá wà nílẹ̀, máa advise kẹ́ lọ sí India. India? Bẹ́ẹ̀ni. India? India? Bẹ́ẹ̀ni, Daddy. Ha! Sólè jà láàlè wa lè kẹ́ra. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run mọ́mọ́ fi kàn wá. Gbogbo àwọn oníṣègùn lẹ̀ yóò wá lè tọ́jú ẹ̀ mọ́ àfi India. Leukemia cancer ó lè Daddy o, kì í ṣe àìsàn kékeré o, chronic one. Ọlọ́run kí ni ká ti pẹ̀lẹ́ ìbáyìí nísìn? Gbogbo àwọn àìsàn yìí ò sí láyé tẹ́lẹ̀. Ta ló fún gbogbo àwọn àìsàn yìí dàlẹ́ ayé báyìí nísìn? A sábà àwọn bàbá wa láyé gbogbo cancer yìí tó wá dogun dọ́dẹ tí tó wá di mẹ́ta tẹ́ ń kọ́bọ̀ yìí kò sí ngbà kan. Kí ló fa ògùn sẹ́yìn tá à ń jẹ náà ló fa ògùn ra dáadáa báyìí nísìn? Bóyá ká kú mọ́ jẹun mọ́ ká torí ikú ká mọ́ sùn gbọ́n ní cancer yìí abirù àdán owó rẹ̀ báyìí. Daddy ṣẹ́rí gbogbo ilé tẹ́ ń ṣe kọ́ ló kàn báyìí. Ẹni tó máa tẹ̀lé mọ́mì lọ sí India gangan ó ní ó wà very important and àgbàlagbà lẹ́yìn ẹ máa lè take care wọn dáadáa. Mo kàn dàgbà ní ìdè India rí èyí fi mà dàgbà máa kí mọ́ rí ìdè India rí ìmọ̀nà tí mo lè sọ pé ẹja gbà bí láì ṣe UCA yìí ìmọ̀ bí ti ń gbà o. Daddy ẹ má worry. Address lè máa tẹ̀lé àwọn address yẹn ò ní ṣe rárá kò dàbí ìlú wa ẹ má worry. Address? Bẹ́ẹ̀ ni Daddy. Èèyàn kan Ọlọ́run púpọ̀. Owó ní bó wọn ò bá sílé kéèyàn má dàá márùn lẹ́yìn òun. Wọ́n kàn wá bá mi ni bí mo ti rò mo ròyò. Kò sáṣọ India lọ́rùn mi. Ságà India ló fi jókòó. Lówó tí mo fi lè wọkọ̀ dé India. Daddy ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi máa wà nílé máa ṣiṣẹ́ ní company ẹ má worry. A máa send owó sí ìyẹn ò ń ṣe issue rárá. Kò sí wàhálà Ọlọ́run bá wa sí tèmi náà ṣẹ́kù fún un máa tẹ̀lé àbí ńgbà ìyàwó ẹ̀gbọ́n mi wá síkì tí mo sì ń bẹ láyé ebi tí n bá lágbára náà ní sí bí n bá lówó tí n bá ti lájò kọ́lọ̀ sábà wá dóòlà àìsàn burúkú yìí. Àmín. Daddy ṣé ní passport? Mo ní. Nice one. Gbogbo ìgbà tí à ń tẹ̀lé àwọn supporters club àwọn kúmọ̀ supporters club dára ìgbà ẹni á ti ṣe fún wa táwọn ṣe ìṣègò kó a lọ Ghana lọ ní kíní tí a ti lù wá ń kọ́ ní sẹ́mẹ̀ wọ́n náà wà wọ́n wí ní wa wọ́n tún lù wá lẹ́yọ kọ̀ọ̀kan ẹ bá ti ń jáde báyìí lùlù ní tí a ti ráṣọ kíní lọ́rùn wa mo ní wọ́n wà lé wọn gbà lọ́wọ́ mi. Kò sí wàhálà Daddy a máa ní database yín tó bá kù ẹ máa send ẹ sí mi so màá lè send ẹ sí. Ẹ jẹ́ mú kíní passport ọ̀hún fún ọ. Kò máa sábùjá kan láwọn ọpẹ́. Ẹ máa bọ̀ ẹ̀yin tó ṣiṣẹ́ fún jẹ̀dí dáadáa. Jẹ̀dí mo fẹ́ oníbà náà awọ pa. Ẹ gbà ẹ wá gé kéékèèké báyìí ẹ kó sínú kíní 2 litre kẹ wá fò gogoro sí. Èló ni gbogbo ilé ìjẹba yìí. Ṣé 2.5 péré. 2.5. Kọ́lọ́n ṣáájú ṣe ń ta fẹ́ fún. Kò ṣiṣẹ́ kẹ. Ẹlẹ́dàá ṣàánú mi. Ẹdú ẹ fẹ́ lọ ìrìn àjò kan. Nírìn ẹ̀yìn ẹsẹ̀ yín tèmi ń wò yìí ẹ gbọ́dọ̀ kúrò nílẹ̀ yìí. Lẹ́yìn ẹsẹ̀ mi ló wà. Ìrìn lèmi ń wò lẹ́sẹ̀ yín yìí àmọ́ ẹ gbọ́dọ̀ lọ torí tẹ́ ẹ bá lọ kẹ́ ẹ má lọ lè forí jálé agbọ́n ẹrù tí ì ṣe ti yín kí wọ́n má dìrú yìí. Ìyàwó ẹ̀gbọ́n mi òun lọ́rẹ̀ díẹ̀ ni wọ́n wá fẹ́ gbé lọ ìlú èbó náà ni kí n wá gbé mú lọ ká lọ ṣètọ́jú ẹ̀ lọ́hùn gbogbo àwọn eléyìí náà tèmi náà rà kémi náà fi di alọ́ tó lè ọmọ yọ mu lọ́hùn ni mo wá rẹ léyìí báyìí. Bàbá ẹ má jẹ́ lu èbó kún yín lójú o tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá ń kí fá níbì kan tí wọ́n bá ń sọ pé ọ̀bàrà òbòdì ìdí ò mọ́lé kéèyàn ó jẹ́ kí kankan yín lé èèyàn ó tààyàn ẹ̀yìn ni wọ́n bá wí o ẹ má jẹ́ lu èbó kún yín lójú o kẹ́ ẹ má bàa rẹ̀ ru ẹlẹ́rù fa tiyín lọ́wọ́ 2.5 ẹ̀jẹ̀ bá yín mú láì lọ́n. Má jẹ́ kó ràn mí o, má jẹ́ kó ràn mí o,
sáàtì ọba ọlọ́run. ní ìbéèrè ogun ojú lọ́wọ́ rẹ o kó tó bẹ̀rẹ̀ gbogbo ẹjọ́ lórí ìlú lórí pé mo lọ ràgbó kí ni mo fẹ́ mu àwọn àgbo ọ̀pẹ yìí kí n ṣe o kí n gbé inú ké kí n gbé lọ́wọ́ mo ti ń dira pé à ń lọ ìlú ìbò à ń travel bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni èrè òkú ọlọ́wọ́ àrà mọ́ bẹ́ẹ̀ ọmọ ẹran ti dégbà eléwé ọmọ ni ìmọ̀gbà ó di ipò wẹ́jú o mo sì yé ti kéèyàn mọ kó mọ sọ físàn fún mi tó bá ti sọ físàn fún mi bẹ́ẹ̀ lọ́kàn mi ọ wà gbogbo bó ti sọ pé mo ń lọ ó àlótú lòun rí gìgìrì sẹ́ẹ̀ mi kéèyàn mọ lòun rí kíní lẹ́yìn ẹsẹ̀ yàn ló sàn ní gbọdọ̀ travel ṣé lè mọ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sá. Daddy ẹ fẹ́ travel. mi fẹ́ travel báwo sẹ́rù travel ọmọ ọba mi ni lórí nǹkan tó jẹ́ nǹkan mi ṣé nǹkan tó bá jẹ́ nǹkan ìyá rẹ̀ nǹkan mi kọ́ ni ẹ̀rù travel ọba mi gbogbo bàtà àwọn ṣe ìṣègùn káàkiri ṣé ẹnìkan èló ni wọ́n fún mi níbẹ̀ tó kọjá ti ẹbí àwọn ọmọlú tí mo ti dé rí ni láti bí Kútọ̀nù ní ọkọ̀ àlọ́ àgbà Kútọ̀nù àgbà àbẹ̀wọ̀ Ghana Àjàmẹ̀ Kùmásí Paraku Abidjan àlọ́ Gaza níbi tára ti ń kan wọ́n tàtún lọ ṣe ìṣègùn ọwọlé kọ̀wọlé tàtún lọ pariwo mẹ́ ṣé ẹ̀rù ń díà ní wàá mọ̀ bá mi ìbẹ̀rù ń díà inú tèmi ti ń dùn gbọ́ sọ pé mo fẹ́ tẹ̀lé ìyá rẹ̀ lọ́ndíà inú mi ti ń dùn tèmi ti wò pé tí n bá ti dé yà màá rí Amitabh Bachchan màá rí Shahrukh màá rí Jaya Badore kí n tiẹ̀ bọ́ Shahrukh lọ báyìí kí n ya fọ́tò kí n post ẹ̀ sí TikTok olùyọ̀ ó trend bí ẹni tó rèpù ya rẹ̀ ni. ẹ wo dáàdì nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn ọ̀rọ̀ yìí ti fẹ́ máa jọra wọn wọ́n lèmi náà ò gbọ́dọ̀ gbé mọ́ sí travel. alẹ́ tó sọ bẹ́ẹ̀ ìyàwó yìí ẹ̀sìn máa ń agbára Ọlọ́run ní fi yín lẹ̀ ọmọ ẹ̀ ló sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ló jẹ́ kí ní kémi náà dọ́dọ̀ yín ìyá rẹ̀ tí ó rẹ̀ bí ìgbòjé mi lọ́rẹ̀ mi ìyá tó bí níyàwó ẹ̀gbọ́n mi ìgbà tẹ́gbọ́n mi sì ń bẹ láyé wọn ò kó yàn mí kéré kò sí ohun tí mo fẹ́ tí wọn ò bá mi fẹ́ ìgbà tí wọn wá ti dá gbogbo ẹrù yòókù lẹ̀ fún mi àti ìyá àtọmọ Ọlọ́run ní ń tọ́jú wọn ìlówó àmọ́ nǹkan kan ò gbọdọ̀ sí wọn kí n má dìde ìgbà tọ́rọ̀ ìyá rẹ̀ wá ṣẹlẹ̀ àfẹ́ gbé lọ ìlú èbò torí kò gbádùn àwọn sáré káàkiri èmi mo fẹ́ lọ ẹrù sì bà mí mo lè lóṣù kí lọ́dún kan lu èbò lórí tí ìyá rẹ̀ ò tẹ́ mi lọ́rùn àmọ́ wọ́n ní gbọdọ̀ travel mo wá lọ sọ fóun pé wọ́n ní kí n má travel pé kọ́ wá lọ o ló bá ní kóun náà má travel sọ́mọ̀ yọrùn lórí ọ̀rọ̀ ààrẹ ìyá rẹ̀ ni ló bá ní kí ló ọ̀dà ẹni tó ní ọmọ travel èmi fẹ́ rè ìdí tí mo fi wá nù kí ṣe pé mo wá dán Ọlọ́run wo ó lẹ́yìn lọ ní kó má travel ìyá rẹ̀ ló sì kìí o ṣé ká lọ mọ́ ẹni ẹlẹ́ni kọ́ lọ sọmọ ni. ẹ ṣe dáàdì ẹni ṣojú òdàbẹ ẹni tó ṣẹ̀yìn àgbà yẹn àdáni kò kúkú ṣe mí náà ìgbà tó débi tí mo ṣọ́nà fún lẹ́nu Ọlọ́run sọ wípé àìsàn tó ń ṣe ìyá yìí kò jọ mú pé kò gbé lọ sí ìrìn àjò kò sí ìṣẹ́gun níbẹ̀ rárá bẹ́ẹ̀ ni kí wàá la fẹ́ sí. àti wípé àníwá kò fà ó àní rí dààmú bí ó bá gbìyànjú láti gbé màmá yìí rìnrìn àjò ìfà àti nǹkan tó máa ṣẹlẹ̀ ó máa le gan ohun tó lè fa àjálù tẹ́nì kìíní á lọ tẹ́nì kejì á lọ tó máa wá di ìdààmú òun la fẹ́ ṣẹ́gun ohun tó ń ṣe màmá kó ṣọ̀rọ̀ ìrìn àjò tí ẹ bá fojú wò dáadáa ẹ rí i pé nǹkan tó ṣe bàbá ìránṣẹ́ tó fi jẹ́ olóògbé tó fi kú òun ló ṣe yẹn àìsàn tó pa bàbá wọn náà ló wà lára ìyá yìí bẹ́ẹ̀ òótọ́ ni kánsà náà ni ti ẹ̀gbọ́n mi àmọ́ kí eléyìí ọmọ wàá kú náà náà fi ní agbé lọ ìlú èbó. kò wá ń ṣe kánsà lásán tí ẹ bá wò dáadáa àwọn ẹni yìí ṣe nǹkan kan ni o òun ló fà. ó sà òkè sàánú ọmọ àfihàn tí ó jù wá lọ́kàn wá. Daddy,
ọ̀nà ló dórí àpáta ló pòròrò yìí ọba rán ní sẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe má jẹ odò ọba ò ṣe rọrùn kí la fẹ́ ṣe fún ifá tí ò lè tutù kí la sì sọ̀rọ̀ ìyá rẹ̀ báyìí. Dádì máa ṣe o. O fẹ́ fi ra rẹ̀ sọ́fà nítorí ìyá ẹ̀. Ọlọ́run jẹ́ á bímọ dáadáa. Ohun tí a ń pè ló ń jẹ́ ọmọ ara ẹ̀ rèé. Ó lè má jẹ́ gbowó àbí gbaṣọ àbí gba dúkìá. Ṣùgbọ́n gbà tá a bá nílò ọmọ kárọ ọmọ tí ó fẹ̀yìn pọ́n ni. Ṣé bí ìyá rẹ̀ ọba bímọ sọ́mọ ọlọ́mọ kan ní olóhùn ó sì rú nǹkan báyìí yóò fi gbogbo tó nílẹ̀ yóò lọ tọrọ báárà yóò wá dùn báárà nítorí ìyá. Ìyá náà ti ṣe bẹ́ẹ̀ fún ọ ìwọ náà fẹ́ san padà gbogbo bímọ ní gbàdúrà pé a jẹ wọn mọ́ ṣùgbọ́n ká má jẹ wọn mọ́nú ààrẹ eléyìí tó wá sí fún ìyá rẹ̀ ìgbà tó mọ́ bá dá padà fún wọn náà ò ní fi irú rẹ̀ gbà. Àmín. Ò ní jẹ wọn mọ́nú ààrẹ. Àmín. Nǹkan tó fẹ́ ṣe fún ìyá rẹ̀ nǹkan dáadáa ni olórin kan Abẹ́òkúta ní gbèsè fi àlà ọkọrin òun ó ní káráyé wá káráyé lò ọlọ́njà bí ìmọ̀ dáadáa káráyé wá káráyé lò ọlọ́njà bí ìmọ̀ gidi ó fi hàn pọ́ mọ́ gidi ní ọmọ ó sì tọ́jú wọn náà. But Daddy, nǹkan tó kàn fún mi ní concern báyìí òun ni ọ̀rọ̀ health mọ́ mi. Ṣé tí n bá wá lọ fún 3 months ṣe inú ìrora náà ni wọ́n mi máa wà. Ó tún ti ń padà ẹ̀yìn o báyọ̀ lé má tún padà òbí èyí tó ṣe kókó jùlọ fẹ́ sí òun kọ̀rọ̀ ayé yájú kọ̀rọ̀ ọ̀run lọ oṣù mẹ́ta ọ̀pẹ́ tára rẹ̀ ó fi yá ó lè má tó bẹ́ẹ̀ tára rẹ̀ ó fi yá ara rẹ̀ bá ti yá tán ó ti parí ní tèmi kàn rí sọ ní ọ̀rọ̀ ni pé yàgbé kó lọ́sípítù àwọn lọ́sípítù wọ́n mọ̀ ká bẹ́ẹ̀dì ni láà máa sanwó dàbẹ̀ kò sí ní tí a fẹ́ sí sọ̀rọ̀ tí ń bẹ̀lẹ̀ ká lọ gbé kú kó wà nínú ilé ní àyìn ká wà nílé kó máa jẹun ká máa tọ́jú ẹ̀ èmi gangan ìní wọ́n ní àyìn ó lè má gbé bí mò ń ṣe ní tẹ́lẹ̀ pàápàá jùlọ ìyàwó mi mo lè ní ọmọ bọ̀ kọ́ mọ̀ bọ̀ ní àyìn kó wà pẹ̀lú ẹ̀ ó sì máa tọ́jú ẹ̀ ní ní kókó yìí lọ́rọ̀ pé inú rà ọlọ́run máa fara ní wa kọ̀rọ̀ ayé sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ ìgbà mélòó lọ sùn mẹ́ta yìí pé ọ̀dà kan mọ̀ ẹ̀rọ mẹ́ta yìí pé ara ní bòlì ọdún kan. Báyọ̀lé mi ò rò pé the right step ló fẹ́ take yẹn o because gbogbo nǹkan kan ní spiritual o a ti ṣe test fún wọn a ti mọ nǹkan tó ń ṣe wọn a ti bẹ̀rẹ̀ treatment medically ó ṣe jẹ́ ká máa follow medical line wọn lọ because that is the only place where the solution lies. Smith ó ṣé mo dúpẹ́ gan mo really appreciate gbogbo effort lórí mom sí mi but èmi ni mo mọ nǹkan tó ń ṣe mí o èmi ni mo dẹ̀ mọ ibi tí bàtà ti ń ta mi lẹ́sẹ̀ but irin pọ̀ lẹ́sẹ̀ mi o. Báyọ̀lé, so what you make up mind there? Yeah. Fine. But o sọ sí pé o fẹ́ lọ bí o fẹ́ lọ fún ìgbà pípẹ́. Company nǹkan business nǹkan ta ló fẹ́ máa bẹ́ẹ̀ mójútó wọn báwo ló ṣe fẹ́ máa mójútó wọn pàápàá jùlọ mọ́mì tá à ń sọ̀rọ̀ nípa wọn báwo ló ṣe fẹ́ take care wọn nígbà tó bá tún travel. Sorry ti company mo ti make arrangement pẹ̀lú àwọn company kan wọ́n ti fún mi ní àwọn managers wọn wọ́n dẹ̀ assure me 100% pé kò lè ṣe wò. The issue of my mom, that is where I need you to come in because mo sì fẹ́ kí treatment yẹn máa lọ lóòrèkóòrè wàá kàn máa pè mí lórí fóònù wọ́n máa fún mi update. So bá jẹ́ pé nípa ìyẹn ni kò sí problem èmi máa assign special nurse kan tó máa wà pẹ̀lú wọn permanently láti máa tọ́jú wọn èmi náà dẹ̀ máa yọjú sí wọn every time láti máa wo àlàáfíà wọn. Because Smith, I have to go. I have to go to make things easier for me.
and my family at large. So movement yìí, ìrìn àjò tí mo fẹ́ rìn, ìgbà tí màá fi rìn tí màá fi dé. Smith, ayọ̀ ló máa já sí o. Ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi. Mama wa okay. Mama wa okay. But wọ́n máa ní ìdáhùn ògùn kan. So èmi máa jáde lọ láti lọ kẹta àwọn ògùn fún wọn. Ṣé wọ́n gba abẹ́rẹ́ yìí? Wọ́n gba abẹ́rẹ́. But mo máa ní láti set a trip fún wọn. Then wọ́n dẹ̀ máa ní ìdáhùn ògùn kankan. But lágbára Ọlọ́run, wọ́n máa wà okay. I'm sure you guys wọ́n máa wà okay. Lágbára Ọlọ́run. Yes, ma'am. So ẹ jẹ́ kí èmi tètè lọ bá wọn get ògùn yẹn. But ẹ máa ní láti jẹ́ kán jẹun. Ẹ bá mi ṣe oúnjẹ tó máa wà solid fún wọn kán jẹ. So kán wà okay. Kán ti jẹ oúnjẹ yẹn kí n tó dé. Tí bá ti dé, wọ́n máa lo àwọn ògùn yẹn dẹ́. Wọ́n máa lè gba drip yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún oúnjẹ tó wà solid. Ẹ jẹ́ kí mi sáré lọ get ògùn. O ṣé. Màmá ń lọ. O ṣé. Ọlọ́run máa fún O yín ṣé mo dúpẹ́. Àmín o ṣé. Bíntù. Sá. Ọ̀yá, wọ́n ní oúnjẹ. Bó ló ti lọ dáná? Ẹ gbọ́ kí lè jẹ mà? Mi tí ì jẹ nǹkan. Ẹ gbọ́dọ̀ jẹun ni o. Ẹ̀yin náà gbọ́ nǹkan tí dé yẹn nọ́ọ̀sì sọ ní ìsìn nọ́ọ̀sì. Ó ní ẹ jẹun ìtọ́ sólídì. Ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá gba abẹ́rẹ́ tàbí tẹ́ ẹ gba díìpù náà sí ni tẹ́ ẹ jẹun kò ní dáa. Àbí kí ńgbà tó wọ́n á fi ń dìbò ìgbà náà lẹ jẹun kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ẹ jẹun oúnjẹ ó ti gbọ̀tọ̀ yóò ti sinmi. Ẹ̀yin díìpù tí wọ́n bá fún yín náà òun náà gbọ̀tọ̀. Àwọn méjèèjì wọn ò gbọ́dọ̀ jáàmù pọ̀. Ìkan gbọ́dọ̀ ti ṣiṣẹ́ tán kíkan tó ṣiṣẹ́. Ntẹ́ bá fẹ́ jẹ ní kẹ́ ẹ sọ ìyá mi. Lọ ṣe ráìsì. Ṣé ń tẹ́ fẹ́ jẹ nù ni? Tí mo fẹ́ jẹ. Nígbà náà sì fẹ́ kọjá ní ntọ́ sọ́lìdì. Ráìsì tẹ́yìn sọ ní ti bí ráìsì ní wù yín jẹ sà. Ẹ sì ti jẹun gbà tẹ́ nílẹ̀ kan. Mo wá ní ológun ráìsì tẹ́ ní lọ sílẹ̀. Tí bá fẹ́ jẹ sí nǹkan. Ẹ sì wá jẹ sí sẹ́yìn lẹ sí kìíní. Níbi àti wá ráìsì láti wo rẹ ni. Ṣé wọ́n bí ọmọ ọ̀dọ́ ni kì í ṣe bí àgbàlagbà. Ó súnmọ́ bẹ́ẹ̀ gì báwọn. Ntẹ́ bá fẹ́ jẹ létà nù. Ntí màmá jẹ kí dípò tó dé ni mò ń béèrè. Sọ ọmọ nǹkan tó ń sè. Lọ́wọ́ náà fún mi, ọmọ mo ti dánú lé ní. Ọjọ́ ìmọ̀ máa jẹ, mo lè sáàkì ẹ, mo lè rí téèni ẹ. Nǹkan tí mo sọ yé mi mọ́ mi, nígbà yín wà nǹkan sèkì, sí láìsí mo fẹ́ sè. Ọmọ ni pé ẹni sáyẹn nǹkan dẹ̀ ná, rọ́bìsì. Ẹ̀bùn ọmọ ìgbó ti rí ọmọ dákúdákú. Ṣé wípé mi ò ní fojú kan báyọ̀ ilé fódìdí oṣù mẹ́ta? Ẹ wo kó lè dá náà lọ bá lọ torí tiyín náà ni abẹ́ni tó fi lélẹ̀ fọ̀nà lẹ̀ tó wá lọ rè dùnbára ń lò kí la mọ̀ tójú tiẹ̀ náà mọ̀ rí ṣùgbọ́n jọmọ tó fẹ́ràn òbí ẹ̀ àlàáfíà yín náà lọ bá lọ kódà nínú ìgbà tí wọ́n sì ń sọ fún wa wọ́n ló lè mọ́ tó sún mẹ́ta táyìrà àánú ọlọ́run kó sàmọ̀ sí sàrà dáadáa kó mọ̀ sí dáadáa àánú là ń bẹ̀ lọ́n fún àánú sì fọ̀hún lágbára ọlọ́run pẹ̀pẹ̀lẹ́ ẹjọ́ ọmọ náà sì wọ́n dé tó yẹ lèmi náà fi wáyàn wá pé kó dúró kó máa tọ́jú yín yóò máa tọ́jú yín lóòrèkóòrè bákan ní kẹwàá lọ́sibítù akọ́mọ náwó dànù bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ ta mí lọ́rẹ kẹ̀bù mi ló. ẹ ṣàánú mi torí ọlọ́run dandan ni ẹ ní rí dààmú ayé o mo ní láti ṣe ni. ẹ ràn mí lọ́wọ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ o mo máa sábùjá kan láwọn. ẹ ràn mí lọ́wọ́ ọlọ́run á ràn yín lọ́wọ́ o. kí ló dé yé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló yé Popo kí ló dé Popo kí ló ṣẹlẹ̀ wọ́n ti gbé mi lọ síbi tí mi mọ́ they carry me go where I don't know they carry me go where I don't know. olórí burúkú ààrẹ aṣojú báyìí lọ aṣọ òní kankan èmi rò bóyá irùngbọ́n máa gbà ẹ́ lánìí olóṣì olófo ìwọ fẹ́ máa dí ìjẹ tiwa kò ní já fún ẹ. òun náà dà. Charlie baba. sọ̀rọ̀ rẹ̀. ó ní olórí burúkú ẹ wo aláyé olórí burúkú ni bàbá yìí o mi ò mọ oògùn tó ń lò àtọ̀ tó bá dẹ̀ ti dé báyìí táwọn èèyàn tó bá fẹ́ fún wa ló tó bá ti dé báyìí tó bá ti set ojú sí báyìí mi ì mọ̀ bóyá gíga yẹn ló máa ń dì sí ibẹ̀ ó dẹ̀ máa fún nìkan àwa nìkan wọn ò ní fún ọ̀dẹ̀ máa yọ wá set. irọ́ ojú oníbàárà tó fáìn ni ojú oníbàárà tó fáìn ni pẹ̀lẹ́ ìwọ ọkàn bẹ́fọ̀n lábàtà ṣé omi ló rò pé mu kú ni ọkàn àti pé àwọn téèyàn bá máa gbéṣẹ́ fún yàn gan ṣé bá agreement wà mo ní kẹ́ lọ arrest èèyàn wa
ẹ̀ẹ́dẹ̀ gbé wá complete. tí wọ́n ní ká gbé lọ. ẹni sùúrù ẹni sùúrù. sọmọ babaláwo ni ọ ni wọ́n sọ pé àwọn ibi tó ti tọrọ bára pé ìwọ làwọn èèyàn ń dojú kọ adẹ̀tún wá wà bí one on one láì jẹ́ pé àṣì live tiktok kéèyàn dẹ̀ mọ ilé sùkú bí wọn náà bá ya wèrè ọ láwọn kan fún lówó kí ni wọn náà try láti ṣe yẹn sùkú ní ẹ làlàlàlà. arákùnrin mi wọ́n ní ibi tó bá wù ẹ́ kó sá lọ wojú mi dáadáa sórí iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ oníbàárà yìí àwa ti sẹ́wọ̀n bíjọba ṣe ń gbé mi wọ́n rì ní o èmi náà máa tún change pattern ọmọ ayé makeup tí mo ti ṣe láyé mi ni mi ìfọ́jú rí wọ́n ti ṣe makeup afọ́jú fún mi rí eyín mi ò ta gangari mo wá àwọn akíìmù kan pé ẹ̀bà mi eyín mi báyìí. ọ̀gá ẹ ti gbàgbé jẹ́lú kan báyìí tá a ṣe sí lẹ́gbẹ̀ẹ́ báyìí. pẹ̀lẹ́ léwu mi makeup so àwa tá a bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àwa náà ó dẹ̀ ní ọwọ́ àwọn tí a ti gba iṣẹ́ tó jẹ́ pé àwa gba fọ́ọ̀mù lọ́dọ̀ wọn lóòótọ́ tí a mọ̀ pé tíjọba bá jọ mú wa a jọ ń lo ẹ̀wọ̀n ni àwa wá mọ̀ a mọ̀ bá sí manova wèrè wọn ọwọ́ ta ló ti kọ́ sẹ́ńbù ló ti ṣe freedom ó kàn sàdédé dé ó dẹ̀ bẹ̀rẹ̀ sí gbà owó sáà àwọn tí wọ́n kọ́ àwọn àjọ yẹn tí wọ́n já àwọn gọ́ padà tiwa táwa fún lówó kí ni káwa ṣe sọ wàá mẹ́gbà tá a ṣe skin play sẹ́yìn pé ókè o role báyìí la fẹ́ play tí a bá jẹ́ player gan wọ́n máa pèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló fẹ́ play bẹ́ẹ̀ ìwọ ọkàn dé owó àṣírá dáadáa irú àwọn babaláwo rí tí wọ́n jẹ́ ọ̀gá nu àtọrọbára àwọn yẹn wọ́n tọrọ bára títí wọ́n tọrọ mọ́jèlé níbi tí wọ́n mọṣẹ́ ìdí tọ́lẹ̀ fi lè wà lọ́wọ́. wọ́n ti tọrọ pampers. ìwọ wàá ṣèyàn ọkàn ṣàdédé ó wá jump ìgbà jọ níbi tí ẹ ti mú yẹn jẹ́ kọ́kọ́ béèrè náà ṣe sísítẹ́ẹ̀mù wo ni wọ́n fi ń tọrọ bára fọ́mẹ́sàn wo gangan ló ń lò láti máa gba owó. ó lò ń kankan wọ́n kàn ṣàdédé fún ọ lówó ni ńgbà tó dé gan níbo ló ń sùn náà. tẹ́lẹ̀ ni mo sùn. tẹ́lẹ̀ ni mo sùn. Mọ sí náà gbègbè ni ẹ̀yà ló ń sọ ẹ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ abẹ́ bíríjì ni mo sùn. abẹ́ bíríjì ni mo sùn. ìwọ ni wọ́n sùn hòtẹ́ẹ̀lì sọ yẹ kí wọ́n sùn hòtẹ́ẹ̀lì láti ìjọ tí wọ́n ti bí mi hòtẹ́ẹ̀lì ọ̀kan tí mo sùn láyé yìí èmi àti ajẹlójú ilé àjọ ń lé síbi núdùsì mọ́ra wa lọ́wọ́ ni bí mo ṣe pé ọmọ kìsì yẹn pé ok ẹ bá mi ṣe núdùsì wa ó kàn rà fi síbi sórí kíní kẹ́mi tó wọlé kí n tó jáde mo rí ajẹlójú ilé tó wọ́n sùn lọ láìṣe ló ń gbò olùsí ó tún wá gorí wáyà tv ibẹ̀ mo ti lọ mú pé ṣé àjọdáwò gba róòmù ni ìwọ sùn hòtẹ́ẹ̀lì ọ̀dà jọ́ ok ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o fẹ́ máa bá wa ṣiṣẹ́ yìí ni àbó wá jíṣẹ́ yìí ṣe o fẹ́ máa ṣiṣẹ́ yìí ni tó bá tí wàá fẹ́ máa ṣiṣẹ́ yìí àwa náà ní rú ní tó bá fi lè mú ọ tó máa ṣiṣẹ́ yìí eléyìí tó fi ní ọ̀ sùn hòtẹ́ẹ̀lì àbábẹ́ bíríjì ibi tó bá wù ọkọ ọmọ sùn ibi tó ọmọ sùn rèé o lè sá lọ o lè bá ṣẹ́jẹ́ mọ́ wa lọ́wọ́ kíjọba kan máa lé mi kiri àwa la mọ̀ bá ṣe dọ́gbọ̀n tó bá dẹ̀ sùn bí ọmọ san 500 naira pàdé ní o ipe o fẹ́ wọlé sùn orò bá tiẹ̀ jẹ́ bẹ̀ èmi máa gba 500 torí èmi náà láwọn tí máa deliver fún lẹ́yìn yẹn ipò wa jáde lọ o pawó dé o máa san 1000 owó ẹ̀ wá jẹ́ 15 pàdé ajé wá o ajé ò wá o ó san 1000 pàdé fèmí torí èmi náà láwọn tí máa deliver fún so èmi wá mọ irú pattern wo ló choose àbí role wo sọmọ as a player àwọn mi lè choose defend or striker bóyá midfielder bóyá goalkeeper pattern wo ni wọ́n fẹ́ lò o mọ kò lè ní pattern ẹsẹ bí o ti join wọn àwọn rajà ní bó ṣe lóhun ò mọ yẹn ẹyọ apá wèrè ẹyọ kan arọ ni wèrè màmá ẹjọ́ àárín ẹjọ́ kò pàtó. ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó èèyàn kan máa sọ ọgbóhùn láhùn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó èèyàn kan máa sọ ọgbóhùn láhùn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó. ẹ jọ duplicate Òṣùpá kọjọ kan fún ọ lówó ṣé ìwọ nìkan ló wà lórí ìta ń bí báyìí ni tó yẹ pé báwọn
Saheed Òṣùpá ṣe ń kọrin nìyẹn báwo làwọn àwọn ọmọlẹ́yìn wọn ṣe máa jẹun sáwọn nìkan náà gorí stage kánjọ kan fún ọ lówó ò ní ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó o aládàájẹ ẹ máa ní wàá kọrin ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó bóyá mo lè wọlé bíi kòkòrò àbí kí n wọlé bíi sọrí elégbè ó lò sí ọkàn kọ ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó ẹ jọ̀wọ́ ẹ fún mi lówó tó bá yẹ pé bẹ́ẹ̀ yẹn ni King Saheed Òṣùpá ṣe ń dágbò owó ní pàtí ṣé àwọn tí wọ́n jọ ń ṣe kíní káàkiri ṣé wọ́n máa rí owó gbà. Ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kéèyàn kọ́ máa sọ gbóhùn láhùn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kéèyàn kọ́ máa sọ gbóhùn láhùn ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó. Sórí fúntọ̀ tó wá ṣe ìwọ ló máa gba Guinness disable tó ń kọ fújì gbogbo owó tá ń pa ń bí o máa wọ studio straight ó di ọ̀dọ̀ K3 kan sáìn yẹn wọ́n ti tún ní another disable nínú báńdì wọn nìyẹn. ẹni Ọlọ́run bá bùn kó bùn mí ẹni Ọlọ́run bá bùn kó bùn mí o. ègún tó ràn bàbá ẹni. ṣé ojú ìwà ẹni ojókòó tó ń ṣe oúnjẹ kò dé ń gbọ́ tí màmá yẹn pariwo páwọn fẹ́ tọ̀ títí tí màmá yẹn fi tọ̀ sára ń bẹ̀ ó dé dídé kúrò níbàyìí. nọ́ọ̀sì ẹ má bínú ní ti ẹ̀ mọ̀ pé àwọn fẹ́ tọ̀ òun gbádùn ẹ̀mí mi lọ́wọ́ àná. òun gbádùn ẹ̀mí ẹ̀ ṣé oúnjẹ ló gbà ẹ̀ sí kó wá jẹ nínú ilé àbí wọ́n ní pé kó má wá tọ́jú màmá. ẹ̀wẹ̀ mi bẹ̀rù ṣe ti wá ẹ̀pù mi sí màmá ti tọ̀. ṣé mi ti help ẹ. bẹ́ẹ̀ ni. nọ́ọ̀sì lèmi o ìwọ ló ń tọ́jú màmá iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni dìde sí kó lọ tọ́jú ìyá yẹn. nọ́ọ̀sì mo bá bí amẹ́lẹ̀ yìí náà bó bá jẹ́ ìlẹ̀ bí mi sẹ́yìn ni pé kí n lọ kó tọ̀ ni àti wípé ṣé Yorùbá ni. bẹ́ẹ̀ ni Yorùbá ni mí. ṣé wọ́n mọ̀ sọ pé ọba lóúnjẹ sọ yẹ kẹ́yìn ọba mi nídìí oúnjẹ kẹ́ẹ̀ tún máa ní kí n máa sọ̀rọ̀ àbí lọ kó tọ̀. òkè ṣé oúnjẹ ló wá jẹ́ ń bì báyìí àbó wá tèkì ẹ màmá. wàláì nígbà mi kọ́kọ́ wá iṣẹ́ ààyè wọn ò sí kì í wọn sọ fún mi pé mo kó tọ̀ mo kó gbẹ. òkè ó dẹ̀ ti wá rí bẹ́ẹ̀ nìyẹn dìde ìsìn kó lọ tọ́jú ìyá yẹn. ẹ̀dá pẹ̀lú ẹ̀pọ̀ mi. kí n lọ help ẹ iṣẹ́ wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nọ́ọ̀sì lèmi ìwọ wá tọ́jú màmá ni dìde ìsìn kó lọ tọ́jú ìyá yẹn. ìrọ̀lẹ́ pa ṣe lérò pé ìgbọ́ lọ́jọ́ tẹ̀ ń tọ́jú màmá tẹ̀ ń sọ pé hòtẹ́ẹ̀lì wo ni kí n máa bọ̀ àmọ́rú yín sáwọn náà sì máa ń síra lè báyìí olóṣó lẹ̀ sí Bíntù ìyá olóṣó lẹ́nu ti tẹ èmi olóṣó. ní òwò ẹ lọ bá ń tọ́jú màmá. òbí mo ṣe ń ṣe olóṣó yẹn mi ò rò bóyá bọ̀dá ẹ̀kan ti gbé mi wálé rí. ìrọ̀lẹ́ pa. ṣé ọkọ ẹ̀kan ti gbé mi wá sílé yín rí. ọbàjọ́kùnrin ni màmá sí àti ní mú wọn jẹ. ó yá fún oúnjẹ sílẹ̀ kó lọ tọ́jú màmá. wàláì tí mo yé ti jùlẹ̀ sí ní ìtúfẹ́. sọfẹ́ mi ni. sẹ́láàdì ni. ègún tó ràn bàbá ẹni tó tún ràn ìyá ẹni má jẹ́ kó ràn mí o má jẹ́ kó ràn mí o sáàtì lọ́ba ọlọ́lá. àánú ọjọ́ kan àánú ọjọ́ kan ọlọ́run dákun ṣàánú mi o. Yes sir. Yes sir. Ẹ̀yin mo fẹ́ rí sà. Ẹ jọ̀ọ́ àwọn dàdá ní òbí báyìí ni mo fẹ́ rí kan lára wọn sà. Ṣé kò sí? Kò sí ọ̀kan sà. Mo fẹ́ ṣe ìtọrẹ àánú sí ilé Ọlọ́run. Allahu akbar kabira, Allahu akbar kabira. Bẹ́ẹ̀ ṣe wọn mọ́ṣáláṣí yìí. Bẹ́ẹ̀ ni sà. Ìmáàmù wà, làdáni wà. Bẹ́ẹ̀ ni a ní àwọn elétò lóríṣiríṣi nínú mọ́ṣáláṣí. Èmi tẹ́ ń wo ni làdáni mọ́ṣáláṣí. Ọlọ́run ṣeun. Ẹ̀yin náà lè ṣàìwàlà ká kírun. Tá bá ti kírun tán gbogbo òtòrò àánú tẹ́ bá fẹ́ ṣe. Wọ́n máa gbé fíṣẹ̀bí láì kọjá wájú yín báyìí kẹsọ́ sínú. Ẹlẹ́sìn Kristẹni ni mi sà. Allahu akbar, Allahu akbar, Allahu akbar kabira. Ẹlẹ́sìn kejì ní. Bẹ́ẹ̀ ni sà. Ó wá wùn yín kẹ́ ṣe ìtọrẹ àánú fún mọ́ṣáláṣí. Bẹ́ẹ̀ ni sà. Allahu akbar kabira, Allahu akbar kabira. Gbogbo ntẹ́ bá lérò pátápátá Ọlọ́run á jẹ́ kó wá sí ìmúṣẹ. Oríṣiríṣi ọ̀nà lè lè gbà fi ṣe ìtọrẹ àánú. Ẹ lè ra àgé wá sí mọ́ṣáláṣí. Ẹ lè ra ẹní. Kódà ẹ lè wo pé bóyá ẹ wo pé ọ̀dà mọ́ṣáláṣí o ó kú díẹ̀ káàtó ká kún mọ́ṣáláṣí ẹ̀yìn ẹ̀kọ́ ọ̀dà wá. Àwọn elétò máa mọ bí wọ́n ṣe máa wá kùn. Oríṣiríṣi ọ̀nà lèyàn lè fi ṣètọrẹ àánú. Bó ṣe wù yín ni kẹ́ ṣe gbé gbà. Ẹ ṣe gan sà. Owó díẹ̀ tí mo mú wáyé
ẹ bá mi fi ra àgé iye tó bá ká ẹ bá mi kó sí mọ́sálásí. Allahu akbar kabira, Allahu akbar kabira, Allahu akbar kabira, Allahu akbar. Ní agbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ọ̀nà kọ́nà tẹ́ ti mówó yìí ọ̀nà ọbẹ̀ ò ní jí. Gbogbo èròǹgbà yín lórí owó yìí torí kò sí sàrà tí kì í láníyàn. Gbogbo àníyàn yín pátápátá lórí sàrà yìí Ọlọ́run bá kó bá wọn mú lọ sílé àṣẹ. Gbogbo èròǹgbà yín pátápátá kọ́lọ́run bá wọn mú lọ sílé àṣẹ. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ọlá la ilaha illallah. Ọlá la hawla wala quwwata illa billahi al-azim. Àwọn elétò wọn mọ̀ bí wọ́n ṣe ṣòwò yìí. Bóyá mọ́ṣáláṣí bóyá gèlà nídìí ni o. Bóyá ẹni ni o. Àwọn elétò mọ̀ bí tí owó yìí ó lọ. Yóò dáa fún yín. Ẹ káre. Yóò dáa fún yín. Allahu akbar kabira. Àbí máa rí. Ẹlẹ́sìn kejì tó wá wò pé kó wá ṣe torí àánú fún mọ́ṣáláṣí. Ọlọ́run bí àbùkátà yín yóò dáa fún yín. Mo bẹ̀ orí orí máa tẹ̀. Ọwọ́ sàmì olúwa rẹ̀ yìí ní lọlé kórùn ọ̀pá mímọ́ bí kójú ọ̀pá mímọ́ bí ìyá yìí ní wà. Nígbà tára wọn ṣe sámúsámú tí wọn ò sí kì í gbà náà wọ́n mẹ̀ ga pápá yìí wọ́n mẹ̀ rán yẹn yọ́mọ́ yẹn. Gbogbo rẹ̀ wá rí bákan ẹ̀ máa rán mi iṣẹ́ káàkiri. Ìyá yìí ní wà ẹ́ sòsì yín dáadáa. Nígbà bá dalẹ̀ ìgbà náà ní ìtò lọlé. Ibi wọ́n ní kí gbégbé ìwé ọmọ ẹgbẹ́ ibẹ̀ mo fẹ́ máa gbé nìsín mo fẹ́ gbalé bẹ̀. Ibi tí wọ́n kí o sì ní kí tẹ̀tẹ̀ mi ọmọ tẹ̀. Ìgbẹ́ mi fẹ́ máa tẹ̀ nìsín wọn wà mí ò tó máa fi gàngàn fà á ní tí mo fẹ́ máa ṣe ń tèmi nù. Ọ̀rọ̀ olúwa rẹ̀ ń ṣẹ́ káàkiri. Wọn ò sì ní ọyá gbà o kí wọn náà tiẹ̀ fi sára rin dín kò síyún mẹ́. Ẹlẹ́yà rẹ̀ yá mi. Àtàlẹ́ bèrè. Ìbéèrè yẹn kankan. Kílẹ̀ wájú kò ṣe mi bí. Yóò dáa fún yín òjé. Àdúgbò náà ni àwa náà ń gbé wọ́n rán mi iṣẹ́ ni yìí sì fẹ́ lọ́dún lẹ́nu ìsìn. Mo kò rí pé ìdásọ̀rọ̀ látàrọ̀ kí ló ṣẹlẹ̀. Yóò dáa fún ìyá mi. Jẹ́ mo ti sọ lẹ́ẹ̀ka àdúgbò yìí làwa náà ń gbé. Tí mo bá lọ lẹ́nu ìsìn wọ́n rán mi iṣẹ́ káàkiri ni yìí sì fẹ́ kí wọ́n rán mi iṣẹ́ mo fẹ́ wà áyín dálẹ́. Ẹ̀yin máa wọlé lọ tí. Àkín wọlé yín ní kẹ́dìdé láti ẹ lè sọ pé kèmí wọlé kílẹ̀ wá ṣe ń bí ẹ ní nǹkan kan tẹ wá ṣe ń bí ẹ wá ní kèmí wọlé ẹ dìde because ojú yìí mi rírí ó dẹ̀ jojú gbọ́mọgbọ́mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn tẹ́ máa lose guard kiri lẹ̀ ẹ dìde ẹ lè dúró síbi bí. Kí ló dé? Kò sí nǹkan kan. Ọba jẹ́ ìyàn lẹ kọ́lé gan kí lẹ́sẹ̀. Kò má ta ẹ ṣáà dìde kẹ́ máa lọ alọ́ ọmọ wẹ́wẹ́ síbi bí ẹ má dúró. Àìsàn ìrìn wo lálélé. Ẹ ṣáà máa lọ. Ẹ máa lọ. Ní tí ẹ sì gbálé náà ni. Irú yín ò lè kọ́lé. Àwọn ìjẹ́rìí yín lè kọ́lé ẹ̀ mọ̀ sí. Ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi, ṣàánú fún mi ooo. Wọ́n gbàgbọ́ ẹ̀ gbogbo yìí tó bẹ̀rẹ̀ fún àṣẹ̀wọ̀n àbàlẹ̀ gbogbo yìí tó tọrọ lónìí àṣẹ̀wọ̀n àbàlẹ̀ gbogbo yìí tó ń dùn yín lọ́kàn àánú máa wọ̀ bẹ̀ lọ àṣẹ̀wọ̀n àbàlẹ̀ àdúrà yín Jésù Olúwa wa. Uncle. Ojú yín yìí ó look familiar ni o. Rárá ojú mi kan. Ní bóyá bíi 3 days ago nínú ọjà. Ẹ wo mo ṣe dá àdúgbò yìí ni mà. Ẹ bá fẹ́ béèrè anywhere mi ò mọ anywhere bí mo ṣe débí ni ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣé lè dá yín lójú? Ẹ̀mí kọ́ mà. Let's go. Mi ò lè tàn mí jẹ. Má jẹ́ kó ràn mí o, má jẹ́ kó ràn mí o, sátì ìjọba ọlọ́run. Èmi àgùntàn lórí. Wọ́n ti yọ mẹ́ma wọ́n ní mọ́ni wọ́n ní ọmọdé náà wọ́n ní dájú bá bíbù la òfin mi bẹ́ẹ̀. Bíntù. Ọ̀yàn wọn wọlé wọ́n gbọ́mọ lọ ọ̀rọ̀ bá ń kájú ó lé mi lọ́rùn. Mama, ẹ rọra mà. Ẹ rọra mà. Báwo lára yín? Mo fẹ́ lóògùn ni. Mo dẹ̀ ti ń pe Bíntù látẹ̀ẹ̀kan. Bíntù. Ṣé ní ìwà òkè ṣá? Ìyàwó àgbà ni ó tún wọ́. Ṣé o gbọ́ pé màmá ń pè ẹ́ látẹ̀ẹ̀kan ni? Nọ́ọ̀sì ẹ̀ka mọ̀ kílẹ̀ wí. Ṣé àgbọ̀ tí màmá ń pè ẹ́ látẹ̀ẹ̀kan? Èmi fúnra mi gan ti wà ń bèbá yín sí more than a minute.
ẹ̀yìn gbọ́ bí wọ́n pè mí. O ò lè gbọ́, báwo ló ṣe máa gbọ́? Àṣàkẹ́ ló gbé mi lọ fà, Àṣàkẹ́ ló gbé mi lọ fà ni. Ó gbé mi fò gan ni, ẹ má bínú ìwọ̀n gbọ́ ni. Wọ́n rí àgbà. Màmá, kí lẹ fẹ́? Bá mi gbé oògùn mi. Ibo lògùn yín wà? Ó wà nínú báàgì. Mo gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì. Okay, ẹ jẹ́ kí n lọ bá yín gbé wá. Ẹ ṣe náà ṣe má bínú. Àṣàkẹ́ ni, ọmọ wọn ti géré ti lọ, ó gbé mi fò gidi gan ni. Mami, ẹ má bínú. Ní tí ẹ mọ̀ pé ẹ̀ ń pè mí. Wọ́n bá ti ń gbọ́ Àṣàkẹ́ orí mi yìí pé ọmọ máa ń gbé mi fò gan, wọ́n máa ń gbé mi lọ fà. Má ìbàdàn má bínú. Mami, ṣé ẹ̀dá kókì díẹ̀ kí n ti ẹ̀ bá yín kékeré sẹ́nu yín. Yín fi kókì tọrọ àmọ́ yín fún yín. Ẹ̀dá. Ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kí ọ̀gán máa sọ ọgbóhùn láhùn. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó. Ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kí ọ̀gán máa sọ ọgbóhùn láhùn. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó. Ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kéèyàn kan bá sọ àgbóhùn láhùn. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó. Ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó kéèyàn kan bá sọ àgbóhùn láhùn. Ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ fún wa lówó. Má cast. Ó lágbára o. Story ẹ̀ yìí ó wà touching gan ni. Ó mọ̀ pé tibitiri la dálé ayé ni. Gbogbo nǹkan tí mo dẹ̀ ń ṣe fúngbà díẹ̀ ni o. Very soon everything máa níyàn. But mo ti gba kádàrá, kò sẹ́ni tó kọjá kádàrá. Mo ti gba kádàrá tèmi o. Nǹkan tí mo mọ̀ ni pé Ọlọ́run á gba gbogbo òkú ṣá. Àmín. Pẹ̀lẹ́. Bintu. Dákun kí ni ń ṣe ọ́ náà? Mẹ́wàá ń ṣe ọ́. Tí nǹkan kan ò bá máa ṣe ọ́, wọn ò ní fi ọ́ ṣiṣẹ́ kọ́ ọ máa ṣe rádaràdà ńbẹ̀. Rádaràdà ló ń ṣe. Rárá sà. Kí wàá ló ń ṣe? Kí n ṣe nǹkan kan sẹ́rí ń tó ṣẹlẹ̀ yìí, ojú ẹlẹ́dàá yìí tó sà. Fojú ẹlẹ́dàá tiẹ̀ sí, má pẹ́ ẹlẹ́dàá mi sí ní tí ọmọ. Kí lọ ẹlẹ́dàá tiẹ̀ sí ń gbójú ẹlẹ́dàá mi tó. Mo sọ pé ẹlẹ́dàá yìí rí gbà sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ilé ìparọ́ sà. Sẹ́ẹ̀rí kiri tí wọ́n máa ń gbé sótí tí wọ́n fi máa ń gbóore o. Èyí ni mo gbé sétí tí mo fi ń gbóore Àṣàkẹ́. Àṣàkẹ́ sì ti dùn mí létí lọ èèmọ̀ gbá ní sí ìyá wa pè. Nígbà wo mi pè mí ìgbọ́. Mo ti sọ fún ọmọ náà sùn pé ìgbọ́ gbà wọ́n pè mí ni. Ó ní mo gbàgbọ́ ya, mo sì ní ìgbọ́ àgbọ́ya pé kí ni tí mẹ́lẹ́tì mi ni ọ̀jẹ̀ gbọ́. Gbọ́n tó ń sọ lẹ́nu, ọ wà lẹ́nu iṣẹ́. Ibi tó bá fi ẹlẹ́mọ̀ sọ sí, ibẹ̀ kọ́ ló yẹ kó wà. Ibẹ̀ náà mo wà ẹlẹ́mọ̀ sọ pé lèmi amẹ́bi tí wọ́n fi mí sí mo dúró sí. Ṣàwọn Ògúnlọlá ni ọ́ àbí? Rárá sà. Kí wàá ní tiẹ̀ tí kọ́mọ tọ́jú èèyàn tí wọ́n wá ní wọ́n ń pè ọ́ dáhùn. Iṣẹ́ yìí mo bá ń gbórin iṣẹ́ máa ń yá ni ìgbọ́. Ẹ jọ̀ọ́ tí ó bá lè tọ́jú mi ẹ jẹ́ kó máa lọ. Ìtọ́jú mi yà sí. Kó má tún dákún tó ń ṣe mí. Ẹ wo ẹ jẹ́ kó máa lọ. Àmọ́ ẹ dákun bàbá ẹ dákun. Kó máa lọ. Àjẹ èsèjì. Wọ́n ti ní kọ́ ọ máa lọ kọ́ lọ wá sẹ́mi. Sọ o lè rí sẹ́mi. N lè rí sẹ́mi, kò sí sẹ́mi tí ń ṣe sà. O ti ní. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ sí wọ́n kọ́ mọ́ mi látòdì ọ̀rọ̀ rẹ̀. Yàrá mi ní kọ́kọ́ sọ ọmọ ọ̀dọ̀ kún wọ́n tó file lọ àjogún báyìí. O ti níṣẹ́ lọ́wọ́ ọmọ ni. Ìwọ tó tún gbàsàkẹ́. Tó ló kí ní LPC tó ń gbàsàkẹ́. Sọ́mọ pé o ti ń kọ́ sí orin nù. Kọ́ sí orin. Lọ́dọ̀ Portable. Kọlọkọ lórí kẹjọ máa ṣe wàhálà. Ṣé sẹ̀lẹ̀sàn? Sẹ̀lẹ̀sàn. Ṣé àwọn gbọ́ Portable rí? Ọ̀tá ni ọ̀dọ́. Ẹ̀wọ̀ èèyàn ṣe oyè lẹ́rin láàyò látòdì ọ̀run. Iṣẹ́ ọmọ ọ̀dọ́ ẹni ẹjẹ́ mọ̀ sí rẹ̀ bá ń bẹ mọ́mì. Wà láàrin ṣéǹjì. Ajé. O lè ṣéǹjì kì í ṣe pé ìṣẹ́ bí kò tún ṣe dáadáa tó mọ̀ sí rẹ̀. Ṣéǹjì. Ó ń gbọ́ orin. Mo yí ìjẹta. Mo ń pè é. Ilé tó gbé sétí yẹn ó ń gbé sétí ṣùgbọ́n èmi àti ẹjọ́ ń wọra wa báyìí.
sẹ́rí ti jẹta wọ́n kàn lè rò pé bí a mọ̀ ń wo àwọn lọ́kàn ẹlẹ́dàá mi ní wò wọ́n inú orin wọn gangan lọ́kàn mi wà ní ìgbọ̀n gbà wọ́n pè mí sí ìwà gbọ́ ìwà ní dá wọn lóhùn ni mo máa ń tọ́jú ẹ dákun. o sì fẹ́ gbowó oṣù ẹni tó gbà ọ́ síṣẹ́ ó wá ń pè ọ́ dáhùn. gbọ́ ni ń ṣe jìṣà give me the license ẹ dákun ẹ jọ sẹ́. ó yẹ kó wájú mi. kí ẹ jẹ sẹ́. ta ni fẹ́ jẹ kó lè fògùn sọ́jẹ́ fún mi. Kò sí sẹ́jọ́ tí ó lè rò ládùúgbò. Ẹ̀pẹ̀lẹ́, báwo wà ní báyìí? Oògùn yẹn ó ti tán. Lẹ́yìn ọkàn tó kù náà, òun ni mo lò. Mo máa nídìí oògùn míì látọ̀la. Ọ̀dà tí nọ́ọ̀sì bá ti dé èmi àti àjọ ṣètò bí yóò ṣe lọ bá yín ra ọ. mo ti lò tán lẹ́yìn. ẹ pẹ̀lẹ́ oúnjẹ ti jẹun náà ẹ ti jẹun kankan tẹ́lẹ̀. kò ní jẹ. ẹ jẹ bó ti ẹ nǹkan kan gbọ́dọ̀ fi sínú. Bíndú. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. èrò tó ń lọ tó ń bọ̀. ẹ ṣàánú wa ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. 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 èrò tó ń lọ tó ń bọ̀. ẹ ṣàánú wa o ẹ fowó. ní sùúrù náà kán ṣàánú yín wo kán ṣàánú wa kán fowó kẹ́ wa ọmọ yahoo ti lè mi lórí ìjòkó mi báyìí èyàn fi mí lórí 200 mo dẹ̀ ń dọ́jì wèrè ó dẹ̀ fi mí fi 200 jíjọ mọ́rò ok mo kọ̀ ṣé bẹ́ẹ̀ yàn mí wà mí báyìí ó lọ sí dẹ́ kíbọ̀ mi lápò oh god iṣẹ́ dangerous o iṣẹ́ kí hello ìtàlá wa mo ti misbehave báyìí ó mọ pé àwọn èèyàn ń kọjá lọ ká ní mi ìlògò dúdú ni ló jẹ́ kí n máa rí àwọn kankan wèrè ọmọ yahoo yẹn mi ìmọ̀rúṣẹ́ tó wá ṣe 200 ní wèrè ó kọ́kọ́ fi jíjọ mọ́rò ó lọ báyìí ó ṣe báyìí mo ní mo dẹ̀ ń dọ́jì wèrè ẹ̀ mo ń dọ́jì wèrè ẹ̀ kó má yẹ kó ti rí mi lọ́dọ̀ wọn àpò mi gangan ló ti bọ́ iṣẹ́ tó fẹ́ fi mi ṣe báyìí mi mọ̀ kó má lọ jókòó wo ló fi mi ṣe àbí gbogbo òkìkí àmọ̀yanjú kí ni nígbà tí n bá kú tán ta ni justice wèrè sọmọ èèyàn tó lójú gan ó kú wọn àrí justice fún ká máa sọ afọ́jú ẹ mọ̀ yanjú níbo ló ti fẹ́ lọ yanjú ẹ̀ ọmọ yahoo ti ayé ti bàjẹ́ ká tó lọ́rùn mo dáràn. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. èrò tó ń lọ tó ń bọ̀. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. ẹ ṣàánú wa o ẹ fowó kẹ́ wa. Ọlọ́run dákun ṣàánú mi o. kí ló wá ṣe ń bẹ̀ yìí fi mi ṣe yẹ̀yẹ́ ni torí pé mo ti sọ problem ọ̀rọ̀ ayé mi mo sọ fún ẹ o fẹ́ mọ́ọ̀kì mi wà ló fẹ́ tọrọ bára kò make sense now. báwo lè kò rí bẹ́ẹ̀ nígbà tó ti explain fún mi wípé ọ̀nà yìí náà ló fi ń jẹ ló fi ń mu mo lèmi náà fi ru ọ̀rọ̀ ara mi because èmi tó ń wò wájú ẹ̀ yémi náà wà okay ṣebí ṣàdédé ní ọjọ́ kan ni àwọn ọlọ́pàá wọlé wá tí wọ́n pa ìyá mi àti bàbá mi lẹ́ẹ̀kan náà. ọkọ mi ó yá náà tẹ́mi ti lọ ṣé nígbà tí máa léètì ni. ọmọbìnrin ní sùúrù kí ló dé ẹ̀yin obìnrin tẹ́ bá ti rí patí báyìí gbọ́dọ̀ yóò kì í yé wa mọ́ ṣó wù mí kò wù mí kí n fẹ́ kó lọ náà bí kájọ wà nílé ló ń ṣe mí èmi àtọmọ ẹnìkan ló máa jọ wá wà nílé. Don't tell me you are jealous. wọ́n ní ṣe ní jealous pẹ̀lú àrẹwà tí mo fẹ́ sílẹ̀. bíbí mo ti ń late náà ó yá jù náà ó yá fún mi. máa fún ẹ lówó. ọmọ bàbá mi mú wallet mi wá ní. gbà bá mi kó wọlé. má jẹ́ kó fọ́ o tó bá ti fọ́ máa gbowó ẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ o. pàtí yẹn náà ẹ má wojú ọkùnrin mi o. kí ló mean dear? I don't understand. Don't tell me you are jealous.
You are under arrest. Ẹ gbà mí láti ìbò. Ìyàwó mi, for what? Tẹ́ bá ti dé station wa, ẹ máa mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ gbà mí. Ṣé ẹ̀ ń ṣeré ni àbẹ́ ń ṣeré? Èwo làbọ̀rọ̀ bá jìn into my house? Is something wrong with you? Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Lè o. Lè wá máa wo o. Ó lè má já àwọn ọlọ́pàá o. Ó lè jẹ́ pé wọ́n disguise àwọn agbófinró òun ṣe irú nǹkan báyìí. Wọ́n lè wọ aṣọ àwọn agbófinró kan fi disguise wọlé. Mo ti ẹ̀ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ wọn ọlọ́pàá yẹn nítorí nǹkan tó dá mi lójú ni pé àwọn ọlọ́pàá ló pa àwọn òbí mi. Àmọ́ kọ́kọ́ tí mo wọ̀ tó dá mi lójú ni pé kò sí bó ṣe lè pẹ́ bó ṣe lè yá tó mo máa dín pẹ̀lú àwọn ọlọ́pàá máa gbẹ̀san lára wọn. Ò ní ìdí ẹ̀ náà ẹ̀yin onísùúrù báyìí lọ́lọ́run wà fìjà fọ́lọ́run jà ò ní ìdí ẹ̀ sórí mọ́rẹ́ni kejì tó bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ wa yìí ó nílànà ó lófin o wàá gba fọ́ọ̀mù máa mú ẹ lọ sọ́dọ̀ aláwọn bàbá tá à ń deliver fún náà a ní bàbá láyé tá a máa ń deliver fún wàá gba fọ́ọ̀mù wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ tó máa deliver wọ́n á tún fún ẹ ní identity. Màá tún gba fọ́ọ̀mù torí pé mò ń fẹ́ tọrọ báárà. Wàá gba fọ́ọ̀mù wọ́n dẹ̀ máa fún ẹ ní identity bóyá kán yọ ojú kan wọ́n máa dọ́gbọ́n sí ni àbí kán ṣe ẹsẹ̀ àbí kán wo apá ọmọ wọ́n á fún ẹ ní identity kan identity yẹn ló máa lò láti máa fi tọrọ owó bó ṣe wà ní ìsìta ló fẹ́ fún ẹ lówó mo bọ́mọ ṣe dùn wọ́n á fún ẹ lówó wọ́n ní fún ẹ but wọ́n bá ti fún ẹ ní identity tán gbogbo mi àwọn akun ojú ẹ ò ní smooth dáadáa so that àwọn èèyàn máa lè help ẹ. So ó láwọn tẹ̀ ń fún ní return. Láwọn tá à ń fún lówó every day ni o. Ọlọ́run. Tó bá tiẹ̀ sí jẹ́ pé nǹkan tó máa jẹ́ kí n rọ́wọ́ mú lọ sẹ́nu kò sí wàhálà kán ṣáà máa yọ ojú mi kán dẹ̀ máa yọ apá mi. Ìyọ̀wọ̀n ní yọ sáàrà dẹ̀ títí tèmi náà gbà tó rí mi ṣé bó ṣe rí mi ṣé bí mo ṣe rí ni. Ṣé bí mo ṣe rí. Báyọ̀lé. Chairman sir. I'm with you. Mo ń gbọ́ ẹ. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ chairman. Okay. Ọ̀rẹ́bìnrin mi ni eléyìí. Ó wíṣ láti darapọ̀ mọ́ wa ní sà. Mo wá sọ fún pé iṣẹ́ wa yìí ó nílànà. Kàn lè máa gba báárà láì ṣe pé ó wá bá ẹ̀yin ọ̀gá. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí kò lẹ́bí kò lára. Èmi nìkan náà ni ẹbí àtàrà ẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹ̀yin náà ni bàbá àti ìyá mi ò lẹ́bí mi ò lára. Ìdí tí mo fi mú wá nìyẹn sà chairman. Pẹ̀lẹ́. Yes sir. Okay. Ọ̀rẹ́bìnrin rẹ̀ lílé. Pẹ̀lẹ́ o. Àwa nìyẹn. Gbogbo àwọn tí wọ́n ń lo system láti máa tọrọ bárà bí ọwọ́ wa ni Ọlọ́run darí wọn sí. A ní association. Àwa náà dẹ̀ tún ní àwọn ọ̀gá wọ́n jẹ́ bí legend bí àwọn Láwórì. Ọwọ́ wọn làwọn náà ti ṣe freedom. So táwa náà fi ń kó àwọn ọmọ jọ. Kí ló àkọ́kọ́ náà, what is your name? Mọ́rẹ́níkejì lórúkọ mi sà. Mọ́rẹ́níkejì sà. Mọ́rẹ́níkejì. Ọmọ ìlú wo ni ẹ? Alú ni. Igi ìgbò kọ́ mo bèrè lọ́rùn lọ́wọ́ ẹ̀. Ọmọ ìlú wo ni ọjà rí? Alú ní Kogi State. Àti Kogi ló ti wá? Bẹ́ẹ̀ni sà. Àwọn táṣà ńkọ́? Àlàáfíà náà wà sà. Ok. Àtàwọn Yàyà Bello. Ẹ ti ẹ béèrè àwọn ẹ̀dá lékè Abẹ́gidé. Ayọ̀mí ìbéèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Ṣé mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ni? Ẹ má bínú sà. Wọ́n ti ẹ ní ìmọ̀ wèrè tó bá iṣẹ́ wa a ní association gẹ́gẹ́ bó ṣe sọ fún ẹ. Àwọn tabadẹ́ ṣiṣẹ́ yìí a máa ń disguise wá rí pé ibi tẹ́yìn náà ti wá lọ rí mi. Ó dàbí kí n lọ tọrọ bárà lóṣòdì kí n wá lọ mu ọtí ní Ajégúnlẹ̀. Torí àwọn tí wọ́n fún mi lówó ní àgbọ̀dọ̀ tó jọ lọ pàdé níbà. Nígbà míì ó dàbí kéèyàn lọ tọrọ bárà ní Ẹ̀pẹ́ kó wá lọ mu ọtí ní Ọ̀gọ̀mbọ̀ àbí kó lọ mu ọtí lẹ́lẹ́kọ̀ọ́ àbí kéèyàn èèyàn kan sọ ma pé Lẹ́kì kò jìnnà sẹ́lẹ̀kọ̀ọ́ Ìkòròdú ìyẹn náà dẹ̀ wọnú gbogbo máa lọ mẹ́mú ń bẹ̀ so àwọn ibi tán ti ní ara àwọn òfin it's like you don't know interview ló ń ṣe bó ṣe wà and then ìwọ tí wọ́n mú wá tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ gba form bí wọ́n náà sì máa rówó you just sit down on top share ṣé tó wáyé pé bank Sorry sir. mi ò ṣubú tó wáyé pé bank ni o ti fẹ́ lọ gbaṣẹ́ ṣé orí ìjòkó ló tún máa bá ọ̀gá ẹ̀ sọ̀rọ̀ náà òfìsú ẹ̀kọ́ lé ni òun ló fà yẹn you just sit down àwọn òfin tó wà níbi iṣẹ́ wa.
má bínú tí mo bá mu kíni tí mo bá délé ó dàgbà tí mo ń jẹ àsán ni bí kéèyàn máa jẹba kó má wà lẹ́ran nú àwa ni Ọlọ́run fi ṣe ọ̀gá ẹ̀ ní ọ̀dọ̀ mi tó dẹ̀ ń gbé ó mọ rule and regulation bọ́n ṣe máa ń san owó ìwọ ṣé o fẹ́ máa lọlé yín wá ni àbí ìwọ náà fẹ́ lọ́ọ̀jì sọ́dọ̀ wa. ọ̀dọ̀ wa ló máa sùn sá ní kó wá máa manage lọ́dọ̀ wa sá. ọ̀dọ̀ wa. bẹ́ẹ̀ ni sá. ǹjọ́ ò lábá kàràtàkàrà ń bímọ ẹni tá a sànú sọ mọ̀ pé bẹ́ẹ̀dì VIP èmi lèmi máa ń sùn bẹ̀ ilẹ̀ ẹlẹ́ ni wèrè ẹ̀ ń sùn. chairman àjọjọ máa sórí ẹni. ẹjọ máa manage ẹ kò sí wàhálà so tó bá jẹ́ pé ẹjọ máa manage ẹ ìwọ sọ mọ̀ pé 500 lówó rúùmù òun náà máa san 500 tẹ bá jáde daily 1000 méjèèjì ẹjẹ mi 3000 and torí pé òǹjọ́ obìnrin mo kàn lè fàyè gbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ilẹ̀ lẹ́yìn ó lè tutù mọ́ lára so she can join me on bed so we can kó lè wà comfortable. àìdúpẹ́ ara ẹni and iṣẹ́ tó fẹ́ wọ̀ yìí nìsín sọ̀rọ̀ pé kò sí nǹkan tó ṣe ẹ dúró ọtí ń pa mí tẹ́lẹ̀ ni mo ti lójú yìí gẹ ṣé mo ń bọ̀ ìwọ kọ́ ni ó wá jọ́ ni wájọ́ kan báyìí tí àbí méjì ni wọ́n dá yín so o ti ṣe parí ṣiṣẹ́ mi tẹ́lẹ̀ láì jẹ́ kó jẹ́ mọ́. ìgbà yẹn mi ò mọ̀ pé ní association òun ló wá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé mo ní láti wà ní under umbrella kan pé ẹ̀yin lẹ máa tọ́ mi sọ́nà gbogbo nǹkan tí mo fẹ́ máa ṣe. ok wàá kàn sí ààyè máa ṣe bẹ́gà káàkiri ìgbà tó mọ̀ kí ló dé tó lọ sí TikTok kọ́ máa fún ẹ ní miss pie jẹ́ ń bẹ̀. Báyọ̀lé sọ́ra ti jà mí lólè iṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé ó ṣe wá kó wá gba fọ́ọ̀mù ẹgbẹ́ fún làbátà ó mi lẹ́rù pé mo kú ni. wàá dẹ̀ mọ àwọn ibi tó tún máa rìn sí káwọn èèyàn máa notice ẹ pé ó dà pé mo ti rójú ìrìn ni so from that angle irú pattern kí ni wọ́n fẹ́ máa lò òun á ti mọ̀ pé bíi money coin lòun a máa ń wá bá ṣe máa ń yọ ọwọ́ kan kó a máa ń fìṣẹ̀ padà tó bá dé ni. ṣé jìgànjìgàn ẹsẹ̀ mi ò tó lẹ̀ ní ìwọ fẹ́ mú ni àbí ṣé rámọ́tà ló fẹ́ mú ni àbí ajára tó bá dẹ̀ jẹ́ pé ti Àyìndé Fọ́gá ojú kan máa close so tó bá jẹ́ pé ó ní yírùn ni nígbà tí o fẹ́ gbowó lọ́wọ́ òpè tó ṣe báyìí so o máa choose pattern bí ká lè tó mọ́rú form tá a máa fún ẹ. màá bí léèrè á sọ ìtì torí gbogbo ìtẹ́ ẹ̀sọ́ lẹ̀ jì gan rámọ́tà ájà kò yé mi. ẹ máa ṣàlàyé fún bẹ́tà sá. ọ máa ṣàlàyé fún ló tó máa rò tó máa play. a máa gbé owó síra o. ṣé ẹbí nìyẹn ni. rárá sá. iṣẹ́ wa iná máa ti ń gòkè àpá a ti ní promotion oníbàárà náà ti ní ọ̀rẹ́bìnrin that is the combination. ẹ kò sí wàhálà tó bá ti choose iṣẹ́ tó fẹ́ máa ṣe nǹkan tẹ́mi. sorry sir sorry sir. thank you. Bíntù ìyá mi mọ ń bẹ̀rẹ̀ wọ́n rẹ́dí sí oúnjẹ lọ́wọ́. wọ́dà mami bíbí mami fọlá yín náà yọ rárín bàbá ibi ló jí o ibi pa yín wáò mami ojú yín rí bákan bákan lónìí gbogbo rẹ̀ rí sánsán. bí mo ṣe jí láàárọ̀ mo kàn rí pé ara mi yàtọ̀ sí dáadáa. mi náà rí bẹ́ẹ̀. bá ń gbóúnjẹ. mo ti ṣètò oúnjẹ tán ẹ̀ǹbẹ̀ ń kìsìn ẹ wá jẹ́ dáìnì ẹ má bọ̀ kẹ́ wá jókòó. máa gbégbọn bí. rárá o mọ́mì dáìnì náà kàn wéèsì síbẹ̀ náà ni kò sẹ́ni tọ́jú ọmọ ìlàjọ́ ló ti sí kì í. àdínkù gbé wá síbí wọ́. tẹ́ ẹ bá jẹun ní àyín nísìnyí yọ̀ọ́dà lèmi náà ní ìtumọ̀ ṣe wàhálà àwọn ẹkúkú wá jẹun lórí dá kí wọ́n ṣe dáìnì fún ìfọ̀yìntì náà á jẹ́. ṣé kí n padà lọ sókè ni.
ẹ̀yin ní kẹ́ ẹ padà sókè àmọ́ ìyá yín ilẹ̀ ti jẹun tẹ́ ẹ bá jẹ́ àyìn ní oúnjẹ wá mẹ́rin. èmi náà dé fẹjú ẹ sí. My bad tó bá jẹ́ pé ológun ẹ̀fẹ̀jọ́ sùn ni àjọ ti sún mọ́lé mi fẹ́ kí nǹkan kó disturb àjọ ẹjọ́ ni ló bá yín gbé wá. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. káàbọ̀ kọ̀ǹpó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. èèyàn kan má sọ gbóhùn láhùn ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. èèyàn kan má sọ gbóhùn láhùn ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. èèyàn kan má sọ gbóhùn láhùn ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. èèyàn kan má sọ gbóhùn láhùn ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó ẹ máa fún wa lówó. káàbọ̀ kọ̀ǹpó. èèyàn kan má sọ gbóhùn láhùn ẹ máa fún wa lówó. ẹ máa fún wa lówó. arákùnrin àti kọjá sí tiwa só nígbà tá ẹ mọ fún wa lọ sáìtì ìdè club wa ni. àti débẹ̀ báyìí. ẹ níbo ló tún wá wọ́ mi lọ kí ló dé ta tún fẹ́ ọ̀fù ẹ̀vẹ́nù. ṣe bí bẹ́ẹ̀ ṣe máa ṣe bá ṣe dé ni. má pariwo sí káwọn èèyàn kúrò àti wà ní. níbo ni fẹ́ mú níbo lèmi fẹ́ mú. èmi àti bíbí ta wà lóko àbí kìnnìkìnnì gbogbo. má pariwo. ṣé ẹ̀yin colleague ẹ̀yin colleague. naam colleague wo. àtọ̀rẹ́ colleague mi. naam. àtọ̀gá colleague mi. naam. ṣé ẹ ti ráyè. a ti ráyè. olùgbàyè nìyí. Wàásù olùgbàyè ẹgbàyè síbẹ̀ yẹn. a ti ráyè. Ó yá. bábí àlá. gbégi gbèrè ilé yàrá. àánú ọjọ́ kan àánú ọjọ́ kan ọlọ́run dákun ṣàánú mi o àánú ọjọ́ kan ṣàánú fún mi 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 ooo àánú ọjọ́ kan bí mo bá lọ bí mo bá ń bọ̀ Olúwa máa ṣọ́ mi mi ò máa ra aṣọ mi ò mọ wá wúwo má jẹ́ ń ṣiṣọ́ má jẹ́ ń ṣirin má jẹ́ ń ṣì wá wú Elédùmarè abọ́lá aláìmọ̀kan ní òwe bí mo bá ń lọ bí mo bá ń bọ̀ o bí mo bá ń lọ bí mo bá ń bọ̀ o má jẹ́ ń ṣì nínú ayé mo bẹ̀ ọ́ orí máa tẹ̀ ọ́. Tẹ́lẹ̀ yìí ọ̀yà wèrè sáró pé mo sùn ni èmi tó yẹ pé ohun fèkì ni mò ń sùn èmi àti ẹ̀dẹ̀ wà nulẹ̀ ẹ̀dẹ̀ máa rún ayín lẹ́gbẹ̀ẹ́ mi èmi á máa rún ẹ̀ mọ̀ máa fún mi ní ringtone olórí burúkú èmi á máa lọ mọ́ bẹ́ẹ̀dì màmá lọ mọ́ bẹ́ẹ̀dì ìgbà wo ni mi ní tọ̀lé ìgbà tó máa gbọ́ ìpà ó lọ sí ìyẹn náà kò mójú kò mọ́ra ó wá sọ̀tọ̀ sùkú ni ẹ̀ làlàlàlà ṣé kó gbogbo ni wà bíbá yìí wọ́n mọ̀ pé mi ń sọ àwọn wèrè dẹ̀ fẹ́ gùn láìsí òbú kọ wọ́n ti lọ́ta máa sọ wọn lọ́ta ibi tí wọ́n bá tún wọn máa rún débẹ̀ tí n bá fi lè bá wọn ipe mo kàn bá wọn tí wọ́n kàn lọ sí dọ́gì tí ẹ wá ní irọ́
òun máa sọ pé òun ṣe dọ́gì ìyẹn máa lóhun ọmọ wọn wá níbẹ̀ ó lóun ṣe dọ́gì pẹ̀lú ẹ̀ á ní bóyá òun ọmọ Ìlọrin lẹ ti máa padà bára yín wọn wá gbé yín láti Ìlọrin náà ti máa rún lọ ta ni àwọn olùsí ẹ̀yin fẹ́ gbádùn èmi ní kémi ṣé kémi máa lọ mọ́ kíni ìwọ náà ní sùúrù èmi kọ́ mo lóbìnrin ẹni ẹlẹ́ni lónìí tó ń fẹ́ rí káàkiri àbí mo náà ti rí fẹ́ rí ìwèrè tó wà nídìí yẹn gan. Uncle Àjàó ẹ dákun ẹ wò yín máa ti ń ṣẹlẹ̀ mọ́nú ilé o yín máa ti ń ṣẹlẹ̀ o tẹ́ bá rí bí mọ́mì ṣe ń gbọ̀n sáàmẹ́dì ẹ tó gbé kọ́lé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n ṣe ń gbọ̀n mọ́lẹ̀ tí wọ́n ń gbọ̀n mọ́lẹ̀. nígbà mi irú kí tún lélẹ́ ìbáyìí lóru gànjọ́ nọ́ọ̀sì ńkọ́. láàrin nọ́ọ̀sì ọ̀wá àkọ́wá. ṣé gbogbo ìgbà tí ilé ò fi ṣú kò sápẹ̀rẹ̀ kankan ṣé kò séwò ni. ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ náà ní kòkò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ẹ dákun bọ ẹwà rí gan ẹ mọ̀ bọ̀. wò bí màá pe nọ́ọ̀sì báyìí nísìn tó ń bá lè gbé kọ́ọ̀lù mi tó rọ́nà tí ó bá dé bẹ́ẹ̀ nọ́ọ̀sì náà ló lè yọjú síbẹ̀ bí mo débẹ̀ kò sí ní tí mo fẹ́ ṣe ìmọ̀ oògùn tá a lè lò sọ gbọ́. ẹwọ ìmọ̀ bí ń ṣe ìmọ̀ bí tí ń tẹ̀ gbà fọ́ọ̀sì nǹkan irú fọ́ọ̀sì wo ni kí n fún wọn. kò ní ṣéwu káníwọ̀ ọmọ ọkọ̀ wà ní ṣe báyìí gbé ẹ̀ máa lọ ọsibítù. ó dára wọ́n sì ní ìkọlù sí ọmọ ọpọlọ sí láyé ti ṣe ń tọ́jà kí n ṣe. ẹjọ ayé tí ẹ̀yin méjèèjì wá ṣé ẹ̀yin lẹkọ sí Titanic ni so gbádùn àbí ta ló ní lọ́ọ̀fù wá tíntín àwọn ẹgbẹ́ yín wọ́n ti jáde lọ oníkálukú náà ti jáde lọ tó bá ti pé ìmí náà wà mú nǹkan nulẹ̀ tí mo fi padà wá tí mo fi bá yín ọ̀rọ̀ ẹ ti yé mi ìwọ gangan ni Òṣùpá ń kọrin bá wí pé dòkó síbẹ̀ má sì rárùn kọjọ́ lọ tán dòkó síbẹ̀ má sì rárùn kọjọ́ lọ tán àwọn ẹgbẹ́ ń ṣe rere ìwọ òdì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nọ́nsẹ̀nsì tí Láwórìn bá wà bá yín nìsín tó ní kẹ́ mówó wá sítórì wo lẹ fẹ́ máa sọ. Kele ẹ ní sùúrù ọjọ́ gbogbo náà kọ́ lọ́dún. Ojoojúmọ́ kọ́ lọ́dún bẹ́ẹ̀ ojoojúmọ́ ní Fẹ́mi àbí ojoojúmọ́ ní Sátà. Okele dúnú. Kẹ́ni. Dúnú. Hello. Wèrè. Kẹ́ni. Kí ló wọlé náà? Kí ni kò tó ṣe ní kí ló wọlé náà? Mọ́mí. Kí ló ṣe mọ́mí? Kí ló ṣe wọ́n pàdé mọ́mí? Ìyá rẹ̀. Bísọ̀rù ẹ̀wọ̀ ni yé. Ìyá rẹ̀ kú. Ṣé pọ́n sí bíláǹkì fún ọ? Ṣe báyìí ká wá bò fún. Má jẹ́ ṣìṣọ́, má jẹ́ ṣìrì, má ṣe ṣìwà. Elédùmarè. Abẹ́lá aláìmọ̀kan ní òwe. Hello. Bí mo bá ń lọ, bí mo Hello, bá sir. ń bọ̀ o. Mo bímọ. Orí mi mo ṣe o. Mo bímọ. Akwa babo. Mo bí ọkùnrin làǹtìlàǹtì. Akọlù ògìdọ̀ ń bí. Olúwa mo dúpẹ́ o. Ẹjọ́ ìyàwó mi gangan kọ́. Olúwa mo dúpẹ́ o. Olúwa mo dúpẹ́ o. Ókè sí, máa pè àwọn ọ̀rẹ́ mi máa wá. Wọ́n máa wá èmi ń bọ̀ lójú ọ̀nà báyìí. Mo máa pè wọ́n máa wá bá yín sí. Olúwa mo dúpẹ́ o. Orí mi sọ de. Orí mi ṣe o. Olúwa ṣe o. My brother, thank you. Ẹ ṣé gan. Ìdí akárí o. Ìdí akárí gbogbo wa. Ìdí akárí o. Àánú ọjọ́ kan.
ṣàánú fún mi ṣàánú fún mi ṣàánú fún mi. Ọlọ́run tún kà wá yẹn lẹ́ẹ̀kan sí i àti pé ọpẹ́ pàtàkì ni wípé a mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí òun ńlá ló jẹ́ o tí a bá mú olódodo lọ ṣáájú ọjọ́ ìbí ìpẹ̀gún ìrẹ́ kò ní wáyé o òun ló jẹ́ pé kò tún sí ègún nínú ìdílé mi. Ìyàwó Olí, so gbogbo ìrìn àjò tí mo lọ pàbó ló já sí. Kò já sásán rárá. Wọ́n pòwe wípé àwọn bàbá ti jẹ èso àjàrà kíkan nípa tílé Ísírẹ́lì ẹnu wa ń kan àwọn ọmọ nísìnyí kò sóhun tó jẹ́ wípé ẹnu ń kan àwọn ọmọ mọ́ ègún yẹn ti parẹ́ pátápátá ìgbọràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rọ̀ àgbò lọ bó o bá fi rìn àjò yẹn kò sí nǹkan tó jẹ́ pé ègún yìí máa parẹ́ ṣùgbọ́n tó ti rìn ayọ̀ ló padà já sí. nítorí ó ṣe fún ìyá rẹ̀ nǹkan dáadáa ẹni bá ń ṣoore fún ìyá àti ṣoore fún ìyá àti bàbá ẹ̀mí wọn máa gùn wọn èkó pọ̀rọ̀ ẹ̀mí wọn máa gùn Ọlọ́run sì jẹ́ mi rẹ̀ ogun. Dádì, ọ̀rọ̀ lẹ́ sọ yẹn o ṣé tó bá yẹ pé mo wà nílé tí mo wà lọ́dọ̀ mọ́mì tí wọ́n kú sí mi lọ́wọ́ báyìí àjọ mo máa wojú ara wa ìyẹn máa pè mí náà. kẹ́ni ikú ló fi ń ṣe oní bàbá tẹ̀yà rẹ̀ lọ́wọ́ tí kú bá dé tẹ́tù kú bá dé ọ̀fẹ́ dààmú ni bọ́jẹ́ goalkeeper ò lè mú kò tí nǹkan tó fẹ́ sí. bí àbá kú sí lọ́wọ́ tó tún mẹ́gùn ńlá lọ́wọ́ nǹkan. sọ tó kọ kẹ́gùn kọ̀ǹtìnì àlẹ́gùn ti parẹ́ ọmọ kí nǹkan parẹ́ ni. Báyọ̀nlé kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí kí ló dé tó ń sọ̀rọ̀ bí ẹni tí ò ní gbàgbọ́ ṣebí ìwọ náà gbọ́ nǹkan tí ìyàwó Olí sọ wọ́n ní ègún kan ó wà nínú wọn ni ó wà nínú ẹbí yín tó o bá dẹ̀ ṣe nǹkan tán ni kò ṣe yìí ègún yẹn á já ẹ á tún já àwọn ọmọ ọmọ ẹ ṣé wo mọ̀ wípé ìrìn àjò Ọlọ́run náwó sí ni because ká sọ pé o ò lọ ṣe àwọn nǹkan tán ni kò ṣe ó possible kémi àti ẹ ká má pàdé. Báyọ̀nlé ǹjẹ́ ó tiẹ̀ mọ èmi tí mo wà lẹ́gbẹ̀ẹ́ yìí dáadáa ṣoré mi tó ń wẹ̀ agbófinró ni mí má jẹ́ kó yá ẹ lẹ́nu rẹ̀. owó bọ́ yẹn. owó bọ́ yẹn o bá ká ṣe gba gbogbo jẹ́ mi lọ́sẹ̀ Ọlọ́run mo gbé máàṣì yẹn o. Bọ̀dádúró tèmi náà kó lé géèmù ọmọ orí géèmù bọ̀ ṣe sí. Ọba ọmọ tọ̀ ìgbìyànjú ìbá gbé jáde sẹ́ẹ̀. Èyí ló ń dé. Owó lẹ̀ ẹ́ Olórí burúkú ni. owó lẹ̀. Tí bá tẹ pẹ́pẹ́ yẹn gbọ́, ọ̀tá jẹ̀dí yín ni. Ẹ dẹ̀ gbá mọ́tò mi bẹ́ẹ̀ yẹn. Aláyé, ẹ má bínú, ẹ ti pa pẹ́pẹ́yẹ. À ń so. Tẹ bá pa pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ yẹn máa fowó sí lẹ́nu aláyé. Ẹ máa fowó sí lẹ́nu ni ẹ máa pẹ́pẹ́yẹ, pẹ́pẹ́yẹ ti kú. Mi ò gbà níyẹn dáadáa. Màá fowó sí kíni lẹ́nu. Ẹ máa fowó sí lẹ́nu bàbá. Pẹ́pẹ́yẹ. Ṣé pounds àbí dollars? Bàbá ẹ̀ wo láyé ìgbà yẹn coins ló ń fi sí lẹ́nu bó ṣe wà báyìí sí, ó ti ẹ̀jẹ̀ 1,000 naira. Ẹ mú wá ká fi sí lẹ́nu. Ẹ ti ya wèrè. Ẹ fẹ́ mú fẹ́yìn já àbí? Ó dàbẹ́ ẹ ti kú rí àbí? Ẹ máa ṣòfò ni. Ẹ bá súnmọ́ mi. Àtẹ̀yìn àti pẹ́pẹ́yẹ ẹ máa nù ní. Rest in peace. Ó dàbẹ́ ti ya wèrè. Mo pa pẹ́pẹ́yẹ. Can you imagine? Irú ìlú wo la wà yìí gan? Irú ìlú wo la wà yìí? Èmi ò mọ irú ìlú ta wà yìí o. Lẹ́nu wípé mo kàn fi mọ́tò pa pẹ́pẹ́yẹ. Lọ́wọ́ ọmọ àdúgbò bẹ́ẹ̀ bá ní mi ò lè lọ o, àfi tí bá fowó sí lẹ́nu. Owó. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Kì í fowó sí pẹ́pẹ́yẹ lẹ́nu. Wọ́n ṣe ń ṣe nìyẹn. Níbo náà ti ń ṣe irú? Ṣẹ̀rọ owó tẹ bá fi sí ẹnu pẹ́pẹ́yẹ yìí, wọ́n máa lọ mú ni. Ó dá tẹ́tẹ́ ṣe ṣó fún wọn. Kì í ṣe ṣó nìkan ni o. Mo jẹ́wọ́ bí ṣe jẹ́ ni. Ó jẹ́rìí. Ó jẹ́rìí mi. Àpọ̀ní àdè, wọn ò mẹ́rin tó ń bá fìdí. Wọ́n ya wèrè gan lu yìí o. Gidi gan. Mọ́tò pa pẹ́pẹ́yẹ. Pẹ́pẹ́yẹ lásán. Kí n wá bọ́lẹ̀, kí n fowó sí pẹ́pẹ́yẹ lẹ́nu. Kán ràgàbò mi. Wọ́n fẹ́ jẹ. Ó mọ̀ bóyá ó lè ní wọn. Wọ́n fẹ́ jẹun ni. Wọ́n ti ya wèrè. Wọ́n wà á lè pè ní sẹ́gbẹ̀ẹ́. Mọ̀ kán tó fẹ́ ṣe. Wọ́n fẹ́ dì í mú. Sódà tẹni tó ní pẹ́pẹ́yẹ. Wọ́n wá tó bá ti dé báyìí. Àwa sọ pé òun máa gbalé, òun máa gbọ̀nà, òun máa gbagbá, òun máa gba irọ́ ni gbogbo ẹ̀, irọ́ ni pẹ́pẹ́yẹ lásán. Lórí pẹ́pẹ́yẹ. Bẹ́ẹ̀ ni, wọn ọ̀mẹ́ tó bá fìdí. Àwọn ẹgbẹ́ mi gan kẹ̀kẹ́
mo giri dá ìmọ̀ wọn lọ́wọ́ ni. Gbogbo ọ̀nà ló fi wọ́wọ́. mo sọ pé ìtọ́jú ẹ̀ràn yẹn má lọ wá o ojú ẹ̀ ń tú báyìí má lọ wá o mi ò ní ní late. ó dáa tẹ ṣe bone face fún wọn. dábò tí ya wèrè. mo jẹ́rìí Àkànní Àdé ọ̀mẹ́ni tó ń bà fì. ọmọ pẹ́pẹ́yẹ owó. pẹ́pẹ́yẹ wípé mọ́tò kan pa pẹ́pẹ́yẹ ọmọ kan tá máa ń gbọ́n kékeré wípé tí mọ́tò bá pa pẹ́pẹ́yẹ ẹgbọ́dọ̀ ṣé kọ́ìnsì wà láyé sí i. ó yà mí lẹ́nu. ṣé wọ́n ṣe kọ́ìnsì mọ́ láyé sí i. ẹ má dá wọn lóhùn. 1000 note kì í fi sẹ́nu pẹ́pẹ́yẹ. wọ́n ti yàrá 10,000 note lọ́wọ́ bá ní fi sẹ́nu pẹ́pẹ́yẹ. bóyá pẹ́pẹ́yẹ fẹ́ náwó. bóyá fẹ́ náwó. bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀. ṣé gbọ́n mi wá kéré ni ṣé wọ́n pa àwọn ọmọ pẹ́ràn òun pẹ́pẹ́yẹ kúnnùkú ẹran ọ̀hún àkàlàmọ̀gbò ẹran ọ̀hún ni gbogbo àwọn kíní ẹ̀ pa wọ́n. bàbá yàtọ̀ sí ẹran ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa ń ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ wípé àìbìkítà yìí ohun tó máa ń dá sí wa lọ́rùn ọjọ́ tí àwọn òyìnbó tí gbogbo wa ti délé ayé ta ti ṣe àwọn fídíò ní ààrẹ ni ta ti rí àwọn òyìnbó jọ̀wọ́ lẹ́yìn pé wọ́n kàn mú ẹran sí wọ́n pa nípakúpa kò wá fi ìbẹ̀rù Ọlọ́run sí ni o ohun tó ṣe fún ẹran ọ̀sìn yẹn kódà dùn Ọlọ́run dí ọkàn ní tọ̀yìn nítorí ẹ̀mí tó wà lára àwọn ènìyàn ló wà lára àwọn ẹranko tó bá dúró ní ìṣẹ́jú kan tó pìtì ohun tó ṣẹlẹ̀ sí pẹ́pẹ́yẹ yẹn kódà ọba olùdáríjì àdáríjì Ọlọ́run fẹ́ kí a mú gbogbo nǹkan ọ̀sìn ká kò ṣe báyìí lóòótọ́ dá wọn fún jíjẹ ó dá wọn fún gbogbo ohun èlò ni ṣùgbọ́n bí kálukú ṣe ṣe mo ti rí ẹni tó jẹ́ pé ó sọ òkò lu ẹran ó dẹ̀ pa ẹran aláboyún ẹran yẹn dẹ̀ kú toyúntoyún ìyàwó ẹ̀ náà lọ́jọ́ tó sì máa bímọ wọ́n dẹ̀ la inú ẹ̀ àtọmọ àti gbogbo ẹ̀ ó dẹ̀ jọ Ọlọ́run nípè ṣe pé Ọlọ́run ó kẹ́dùn nǹkan àwọn kan ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ kó má bàa di ègún ìdílé kó má gbìyànjú láti gbé wọn lọ síbikíbi. ẹ̀sìn tí yóò da ara tá à ń wínú àrùn tí tó bá gbàjẹ́ òtó kò ń tí ń sọ sí òtó nǹkan ewu nǹkan kínkínní tí ẹ ṣe tọ́ dá wà lálẹ́ báyìí ẹ̀wọ̀n kan kékeré kò tó síbi wọ́n sì padà lọ fowó hà lẹ́nu. kò ń ṣòwò fífi sí lẹ́nu nìkan àìwá fowó sí lẹ́nu ọjọ́ yẹn there's solution to it tí ẹ̀mí Ọlọ́run tún gbà wá níyànjú gbogbo solution yìí náà wọ bàbá yìí ló wà. Bayọ̀lé. bẹ́ẹ̀ni ọmọ wọn ní bẹ́ẹ̀ni ìrìn àjò yẹn náà ni wọ́n máa wá rìn jìnnàjìnnà bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe sọ bẹ́ẹ̀ni. Bayọ̀lé sọ gbọ́ báyìí wọ́n tó ń yẹrí fún travel wọ́n ní wọ́n lọ padà travel ń yẹrí ni. ṣùgbọ́n kì í ṣe pé gbígbé ìyá yẹn lọ ẹ̀yin nìkan ni o gbogbo ohun tẹ ní ẹ̀mí Ọlọ́run sọ pé ẹ máa kó sílẹ̀ ẹ ní mú ohun kan jáde ẹ wá lọ síbi tí wọ́n ti mọ̀ yín ẹ wá lọ máa tọrọ bára kò ṣe ìrìn àjò tó pẹ́ sà bí oṣù 3 lolúwa wí mo dẹ̀ gbàdúrà Ọlọ́run á darapọ̀ mọ́ yín ọba tó dàkó lọ sí òní padà tó dàbí ẹni tí ń lànà tó ní ẹni tó bá fomi jẹ́ fún ògbìn ó máa fi àyọ̀ká ẹ máa padà fi àyọ̀ká ẹ máa padà fi àyọ̀ká ṣùgbọ́n owó tẹ́ ẹ bá tọrọ lójúmọ́ kò gbọdọ̀ bá yín sùn ẹ máa fi ṣètọrẹ àánú ni o bó ṣe ń gbà báyìí wọ́n máa fi ṣètọrẹ àánú ó dàbí ẹni tó pọ́yàn lójú tó dààmú ènìyàn tó wá ní kó lọ wówó pọ́njú tó bá ṣe ń gbowó pọ́njú yẹn báyìí tó fi ń rata tó ń tà bẹ́ẹ̀ ló tún máa fi ṣètọrẹ àánú pọ́njú ò ní jẹ́ tiyín ìdààmú ò ní jẹ́ tiyín oṣù 3 ni máa fi ṣe. ọmọ nílé ọlọ́nà yóò wá dùn níbàárà lẹ́yìn ọdún. bẹ́ẹ̀ni owó àánú ọjọ́ kan táwọn òbí tí wọn ò rí yẹn tí wọ́n jẹ́ ọ̀dájú yẹn owó àánú ọjọ́ kan ni àwọn máa lọ fóṣù 3 fi tọrọ bárà tí wọ́n máa dẹ̀ máa fi owó yẹn tọrọ débi wípé ìtọrẹ àánú yẹn á rìn dé ọ̀dọ̀ Ọlọ́run kí ègún yẹn lè ré kúrò lórí ẹ̀ lórí ìyá lórí ìrandí kó má bàa di ègún ìdílé kó má bàa di generational curse. owó àánú ọjọ́ kan tí wọ́n rí sọ àfikẹ́ ṣiṣẹ́. Ṣorí kó tó di pé èmi àti ẹ pàdé ara wa èmi náà níṣòro. ó sì jẹ́ ni mo ti sọ fún yín so ìyá wa ọ̀wá tí mo bá ń sọ ẹ má ṣe gbígbọ́ ṣàdágbọ̀ ọ ẹ má ṣe tó mo sí ọ̀rọ̀ Ọlọ́run ọba because ọ̀rọ̀ tí Ọlọ́run ti ẹ ń wò yẹn
ó ṣe kókó nínú ayé ẹ̀dá gan. Ọlọ́run gba àdúrà wa. Ẹ má gbàgbé nǹkan tí mo ní kẹ́ ṣe. Ní tí mo ní kí ẹ lọ ṣe yìí, sàárà tí mo ní kẹ́ lọ ṣe, ẹ gbìyànjú kẹ́ ṣe. Because sàárà tí mo ní kí ẹ lọ ṣe yìí, òun ló mú àwọn àdúrà táwa náà ṣe, àtẹ̀tẹ̀ náà gbà, òun ló jẹ́ kó wá sí ìmúṣẹ. Àìní ọkọ yín, àìtí jẹ́ kí ọkọ tí ẹ̀ ń tọrọ fún kó wá sí iwájú yín àbí lákòókò tẹ̀yìn lọ́wọ́. Àìtí ṣẹta ní kẹ́ ṣe yìí ni. So wọ́n dẹ̀ ní pé sàárà ni wọ́n mú àdúrà gbà. Ṣe rí sàárà tí ẹ̀wọ̀n yẹn ó dà gẹ́ bí ẹyẹ tí ẹ̀rù bá ní ìyẹ̀ kò lè fò. Àmọ́ sàárà tẹ̀wọ̀n yẹn tí ẹ̀ bá ti ṣàdúrà tán tó bá ṣe sàárà yóò jẹ́ kí ẹ lè fò débi tí ó yẹ kó fò dé bẹ́ẹ̀ ni sàárà ṣe fún àdúrà. Tẹ́ bá fẹ́ ṣe sàárà yẹn ẹ má lọ àkẹ́ tí ò dáa. Ẹ kàn wọ́n pé jẹ́nà ṣe sàárà yẹn lásán. Ẹ lọ àkọ́ tó bu yìí. N tó dùn rí lójú tó dùn wò ẹgbẹ́ mi yá mi. Torí pé àdébà Muhammad sallallahu alaihi wasallam ó ní tí a bá fẹ́ ṣe sàárà káwà kan tó dáa nǹkan tó bu yìí láti fi ṣe sàárà. Ká mọ̀ lọ mú nǹkan tí kò dáa bí àtúwà olókù bàtà olókù káwà kó sínú ọ̀rá ká lọ fi sàárà. Irú àdúrà bẹ́ẹ̀ mọ́ ń lọ́ra àti gbà. Àmọ́ tá bá mú nǹkan tó bá dáa tá bá fi ṣe sàárà àdúrà mọ́ tètè gbà. Ẹ wá jẹ́ kó jẹ́ bí aṣọ. Tẹ́gbó tí èèyàn bá rí lọ́wọ́ èèyàn wọ́n ní aṣọ rẹ̀ nìyí wọ̀ yìí. Ohun tó dáa nìyí wọ̀ yìí. So pé tó dáa lẹ́yìn náà ń béèrè fún. So irú nǹkan yẹn lẹ́ máa lọ rà fún oníbàárà. Ẹ wá jẹ́ kó dé oníbàárà ọkùnrin. Kí tó pé ọkọ là ń béèrè fún. Kí oore náà kó lè bá tẹ̀yìn lọ́wọ́. Tẹ́ bá tó àìsàn tán nǹkan tẹ́yìn náà wá ń fẹ́ nǹkan tẹ́yìn tọrọ fún yóò wà tó yín lọ́wọ́. Tí kan bá wá dé yá wa ó lè jọ́nà tí ẹ lé ó lè jọ́nà ẹ̀gbin ó lè jọ́nà pé ọkàn yóò kọ̀ àmọ́ ẹ fara mọ́ ẹ gbà bẹ́ẹ̀ torí pàmò Ọlọ́run tí ẹ̀gbin yẹn bá ti wá wá fún ara yín lẹ́fẹ̀ẹ́ ara yín tún ẹ̀gbin yẹn ṣe ní òfin mọ ọjọ́ kan tí ẹ fẹ́ àti kan tó wù yín torí náà ẹ gbìyànjú pé ẹ ti sára yẹn kí Ọlọ́run bá lè kíni ó gbà fún wa torí wọ́n ní àlejìdì yòdì ní kúlà amúgi ṣáàṣì ìwà àlejìdì yẹ̀fútáwò kúlà bábẹ̀ mùgí lákìn ìgbìyànjú tẹ̀ ń wò yẹn ìmọ̀ fàkàn tó bá jìnà sí yàn ìmọ̀ ń jẹ́ kó súnmọ́ yẹn ni kí Ọlọ́run ká dùn àwọn gbà wọ́n máa ṣe ìgbìyànjú alásán láhàúlà wàlá quwwata illa billahi àríyá sí ìjẹ́ ìyẹn yá lọ. Ẹ ṣeun àfà máa gbìyànjú kí n ṣe bẹ́ẹ̀ ṣe ní kí n ṣe. Ẹ máa dúpọ̀ pẹ́ yà mí ẹ dúpọ̀ jẹ́ bí ọ̀la ẹ gbìyànjú tó ń tọ́ ànàbì Ọlọ́run gbàdúrà wa Ọlọ́run sọ yín délé láti àlàáfíà ẹ bá mi kílè yà wá. ṣàánú fún mi ṣàánú fún mi àánú ọjọ́ kan bí mo bá lọ bí mo bá ń bọ̀ olùrànṣọ́ mi. Pẹ̀lú gbogbo àwọn ìjáde mi òun náà ti jẹ́ kí n mọ̀ wípé mo ní láti fún oníbàárà ní aṣọ òun ló fà á tí mo fi wá ṣètò ìrànú fún mi lọ́jọ́ yẹn àmọ́ to my own surprise lẹ́yìn ọjọ́ yẹn mo máa tún rí ẹ̀ àmọ́ ó jọ oníbàárà lójú mi nǹkan tó wá fà á tí mo fi ní interest lórí ẹ̀ nìyẹn mo feel pé irú ẹni tó ń ṣe bẹ́ẹ̀ á jẹ́ ẹni tó ní criminal record lẹ́yìn ìgbà yẹn ọ̀rẹ́ mi kan rí picture ẹ̀ lórí fóònù mi. ọ̀rẹ́ mi àwọn style yìí fáyìn ṣó láìkẹ̀lẹ̀. torí ẹ̀ náà mo ṣe ní kó wò ó. ìròyìn ajé kàtúrò mi. ṣé o láìkẹ̀ rárá ni. ilé náà dẹ̀ tún fáyìn. gbogbo ẹ̀ ló make sense ṣé wọn pé mi níkùn so mo ní láti wọ nǹkan tó máa free lára. ìka ò ní. ilé náà dẹ̀ tún fáyìn. ó lè choose tó bá fẹ́ náà. jẹ́ ìwọ mi náà. ọ̀bọ̀ èrè ṣé o mọ̀ rí ni. mo mọ̀ ṣé wọ́n mọ̀ ni. mo mọ̀ o mọ̀ IBM Diva company tó máa ń ṣe clearing and forwarding. òun ni manager bẹ́ẹ̀. ó mì pé bọ̀bọ̀ tó ń wò yìí. bàbá ẹ̀ gangan ló ní company yìí. ṣó dẹ̀ dá ẹ lójú. mo mọ̀ dáadáa mo ń dáadáa ni. I think I need to act fast. ṣé kò sí. wọ́n máa wọ̀rẹ́. ṣebí star yẹn náà ló ṣì choose. òun náà máa choose torí mo ti rí tó tún fáìn tó yẹn mọ́ gbígbà. ọmọ ilé èèyàn ni ìhun tó dé ló ní àríhùn kì í ṣe pé tàbá rí mọ́kọ́ bàbá rẹ̀ lẹ́gbọ́n tèmi bàbá rẹ̀ lówó lẹ̀ tí ẹ bá ń kó lówó lẹ̀ wọn ò lè ká tó mẹ́wàá kan máa dárúkọ bàbá rẹ̀ lówó gidi bàbá rẹ̀ ló ní IBM òun gangan ní aláṣẹ iléeṣẹ́ IBM báyìí oyè méjì lọ́jẹ̀ manager director bàbá ẹ̀ nílé epo wọ́n fẹ́mi nìkan kí n máa manage rẹ̀ mo manage tí mo ti wà mo manage kí nǹkan yín manage epo mo manage epo tí
àfi kí n máa lọ ṣe ìṣègò ewé ni wọ́n máa pè mí ewé ojú omi ní nísìnyí ní màá fò kiri lórí fídì báyìí iná lọrẹ kí n máa tráfù ni mo fẹ́ràn ọmọ eléyàn ni òun tó dé lóní àríwọ̀n. èmi ọmọ mo wá rò pé ọmọ olówó tó wá ń tọrọ owó níbí báyìí mo wá conclude nínú ara mi wípé criminal ni ẹ́ àmọ́ pẹ̀lú gbogbo nǹkan tí mò ń gbọ́ ń bíbá ilé ni yìí òun ló jẹ́ kí n rí i pé o kì í ṣe criminal. ṣé o rántí eré tí èmi àti ẹ̀ta jọ ṣe pọ̀ lọ́jọ́ sí Ọlọ́run ti ṣe àmì sí mo ti lóyún èmi tiẹ̀ ti kọ́kọ́ rò wípé pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe màá bí ọmọ yẹn fún ìjọba láti lè gẹ́ẹ̀tì wọ̀ àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe báyìí nígbà tí mo ti rí ojú rẹ̀ báyọ̀ jọ̀wọ́ mo ní confession ṣórí gbogbo nǹkan tí mo sọ fún ẹ látẹ̀yìnwá nípa mi irọ́ ni o orúkọ mi gangan ni Adébímpé Badmus. Bímpé. Aláṣẹ àti olùdarí Mamonic Signatures. For real? Èyí tó jẹ́ alága ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ẹ ti sọ kankan ṣé òun ló lóyún tí mẹ́rin ni. ní ọ̀ṣun ọmọ bàbá ṣé ẹ wá rí ọ̀rọ̀ náà ṣé ẹ wá rí pọ̀rọ̀ náà kí n lọ láìṣe ṣòro tí ohun tó ṣẹlẹ̀ nínú ìjọ lọ́sọ̀jọ́sí wọn yẹn máa ròkè ọlọ́run àtúbọ̀ gbọ́wọ́ yín sókè ibi tí mo lọ lọ́jọ́ ẹnu jẹ́ pẹ́dẹ̀ mo ṣe wọ ní báyìí ni àròjà sọ fún mi pé ẹ tún gbé ráìsì gbé gbogbo ẹ wá iṣẹ́ olúwa ni àtàpótọ́ kí méjì àjọ̀dún yẹn dùn ẹ wá yọjú lọ́jọ́ yẹn ó dùn mí. mo lọ sí àwọn meeting kan. ojú ò ní tì mí mo wá rí yín ṣòsì. kó má bàa sí náà ni màmú ní kí wá yọ̀ fún yín nítorí èmi àti ìyàwó mi ti lọ sí family house àti mú déètì o kákan ọ̀nà gbagba ìfàájì ló kú báyìí o wá sọ fún yín mà. lẹ́ẹ̀tì náà báyìí. in fact kódà mo ti fún ní 5 million ẹ mọ hall tó wà níbi runabout lẹ́kì ẹ̀ tó by the right òun la fẹ́ gbà àti price ẹ̀ wọ́n ní 5 million mo ti ní kó lọ sàn gan mo kàn fọ́ sọ fún yín ni. tí ẹ fi tó wa létí ká lè mú èyí méjèèjì ká jù wọ́n síwájú ọlọ́run. ẹ má bínú mọ́ mi iṣẹ́ rí ó máa ń busy ẹ̀ dẹ̀ mọ́ mi lè máa force ẹ̀ but nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé during this week a máa wá time àwọn méjèèjì a máa wá ẹ kàn fún wa ní time. mi ìbá ní ẹ jẹ́ ká fi sí ọjọ́ àánú. Wednesday. bẹ́ẹ̀ni kọ́ tẹ́ fẹ́ ṣe nǹkan dáadáa ni ọjọ́ adé kò láyọ̀ ọjọ́ yẹn á dùn níwọ̀n gbà tó sọ pé kọ́kùnrin àti obìnrin má dá wà kí wọ́n di ẹyọ kan nínú ara kan ó jẹ́ lọ́kọ́jọ́ yẹn ṣùgbọ́n ọmọbìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ láàárọ̀ àbí má ṣàlàyé pé òun yín yọjú ni mo fẹ́ yọjú sí ó ṣẹ̀ bímọ láàárọ̀ tí yín náà dé ayọ̀ yín á kú kò sí wàhálà kò sí wàhálà. jọ́dọ̀ kí ló mú wa ṣe mí báyìí mo fẹ́ wà lẹ́sìn kò yé mi rẹ́kì ṣé mo sọ fẹ́ pé mo ní ẹ̀mí kúrékùré ni àbọ̀ ní mo láìjẹ́ nínú ni tó fi gbé mi wá sí ṣọ́ọ̀ṣì ṣé mo láìjẹ́ ni mi sọ fún mi náà akẹ́kọ̀ọ́ tó máa ṣe mí báyìí náà. baby mi calm down. ó yà wèrè ní àwọn ìdíẹ̀ mo jọ màmá ẹjọ́ torí Ọlọ́run ẹ fi tí ń ṣe tí o mo ṣe ṣe padà bọ̀ wá bẹ́yìn náà ṣó láyé ni mo sọ tí mo tún padà tún máa rí ojú ẹ láyé má jẹun ojú ẹ mọ́ kí ló ṣẹlẹ̀ gan. Dámilọ́lá ó gbá ojú mi ó tún jẹ́ publicly Dámilọ́lá ṣé mímì àti ẹ ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ pẹ̀lú àdúró owó tí mo ti ná 5 million naira ló sì gbà lọ́wọ́ mi ní láìpẹ́ yìí. jọ́dọ̀ 5 million tí ó torí Ọlọ́run ṣé 5 billion ló fún mi ni ẹ̀ẹ́dẹ̀gbà mi ó fún mi 5 million lásán láì ṣe 5 billion èmi tí mo wọ́n ṣe shopping wo jẹ́ kí n sọ pé mi ń bẹ́ẹ̀ ṣeré ni èmi ò mọ̀ pé o tẹ̀gẹ̀ owó náà ṣe owó orí mi ò fẹ́ mi ṣé tí èdè náà ò fẹ́ mi tó torí epo fẹ́ mi ṣe fún mi 5 million èmi ti fọwọ́ tí ẹ ṣe shopping èmi ò dẹ̀ lè fẹ́ rú ẹ má bínú èmi ò kọ́ bá mi ṣeré ni bẹ́ẹ̀ ni mama ẹjọ́ torí Ọlọ́run ṣé ẹ̀yin náà lè bírú ọmọ bíi tèmi tó dáa tó rẹwà tó dáa báyìí ẹ tẹ̀ lè nírú mi ná mo mọ̀ pé ẹ lè nírú mi lọ́mọ because ẹni tó bá nírú ẹni òun ló máa mọ yẹ ẹ lè mọ yìí nítorí pé ẹ nírú mi ṣe ti gbọ́ ẹ̀yin ẹwẹ ẹ ti kọ́kọ́ fi ti ń ṣe ti ń bẹ́ẹ̀ ná sórí wọ wá wò mí dáadáa ní ilé ayé ẹ ni mo sọ mi ò tún fẹ́ ṣe kí ni mi ò fẹ́ rí ojú ẹ mọ́ ṣé o ti gbọ́
èmi àti ẹ àṣẹ nínú kálíbà kan náà mi ò dẹ̀ lè fẹ́ ẹ ṣó ti gbọ́ ìgbà tí mo tó ti ń ta gèlè olórí burúkú sí mi lórí láti ẹnu ọ̀nà mo ti rò pé o ṣì rédèrèdè tó bá ṣe mí ọmọ tí wọ́n fún yín tí wọ́n fún yín tí wọ́n fún yín sáńbà. bí ọmọ wa wù ó ẹ̀dá pẹ̀ta mi lọ́rẹ̀ kẹ̀bù mi ló. ibi tá a bá dé ó dáa kó tètè yọwọ́ nísìn ju kó jẹ́ pé o ti fẹ́ wọlé kó wá nà yẹ kó nà bàbá kó tún máa làgbà ẹ mọ́ ó mà ti kọ́ ọ́ bọ̀ lójú tán irú ìwà wo ni nígbà ọlọ́run ayé ẹ padà ọlọ́run ayé ẹni tí mo tiẹ̀ ń bá sọ̀rọ̀ tí ẹ wò mí. mo sọ fún mo ní kó fọmọ yìí lẹ kọjáfín kọjọ fúlàní kò jẹ ebó ọmọ yìí sọmọ gidi ọmọ nǹkan gbowó lọ́wọ́ rẹ̀ ó gbowó ó rò pé gbogbo owó tẹ̀ ń fẹ́ máa gbà ló dé máa sọ mo mọ̀ pé kì í sọmọ gidi ni ọmọ òun wá sọ di àlìmọ́njìrì àti dọ̀dọ̀yọ̀ ó ṣe léyìí di dọ̀dọ̀yọ̀ òun dá àlìmọ́njìrì mo ń pè pé kí ló dé tó ó ṣe wá tún gọ̀jù làǹdẹ̀ lọ ọkùnrin tó bá ti gọ̀jù làǹdẹ̀ lọ nǹkan ṣe eléyìí fámìlì làǹdẹ̀ ni. bàbá ẹ má jẹ́ ètò yín o bí èèyàn bá sọnù kò ní rí ẹ máa wò ó ìgbọràn tó sàn jẹbọ ìfetísílẹ̀ tó sàn ju ọ̀rá àgbò tí wọ́n ní kó lọ sí ìrìn àjò kó lọ kórè oko wá sílé àánú tó sọnù nílé wọn kó lè jábọ́ sí lọ́wọ́ kéègùn parẹ́ kò ní gbúròó ègún mọ́ nídìílé ẹ̀ ọmọbìnrin yẹn sọmọ́rọ̀ ó nígbà tóun fẹ́ wá tọrọ fún àtọrọbára aṣọ ló fún bàbá ṣe rántí wípé ọmọ láṣọ ọmọ láṣọ ọmọ ọmọdé ládé orí arúgbó ọmọbìnrin yẹn ti tá lọ́rẹ ó máa yọ̀bọ̀ nípa tìyàwó ó máa yọ̀bọ̀ nípa tọmọ nídìílé tí mò ń wò ègún kan ò lè sọ̀kalẹ̀ síbẹ̀ mọ́ ìyá àti bàbá wọn ti kó ègún lọ ìdílé yìí ti di aláyọ̀ oore ayọ̀ ìdùnnú ìbùkún ó ti máa gbé àti ẹ̀mí gúngùn tó tẹ̀ tó kó dání. mo dúpẹ́ ọlọ́run ṣeun ayọ̀ ni mò ń gbọ́ oye tí ayọ̀ ní. báyọ̀ lé. àníyàn ló wá ṣe lóore ògbó náà wá sókè bẹ́yẹ kojú. báyọ̀ mọ̀ tún kọ́ ẹkú kọ́ lọ́kàn mọ́ báyọ̀ ẹkú kọ́ bá ti ṣe náwó lóko àyà mi yóò ní tí ọ nǹkan kò ní ṣe ọ àbúrò ẹ̀rọ ẹ̀yin lẹ ṣe ń lò. bí mo bá ń lọ bí mo bá ń bọ̀ olúwa máa ṣọ́ mi mi ò máa ra aṣọ bí ọmọ wa wúwo má jẹ́ ń ṣìṣọ́ má jẹ́ ń ṣìrìn má jẹ́ ń ṣìwà wù Elédùmarè abala aláìmọ̀kan ní òwe bí mo bá ń lọ bí mo bá ń bọ̀ o bí mo bá ń lọ bí mo bá ń bọ̀ o má jẹ́ ṣì nínú ayé mo bẹ̀ ọ́ orí orí máa tẹ̀ ọ́. Àánú ọjọ́ kan